níbi láti gbé wọn débẹ̀ gbé wọn débẹ̀ níbi láti gbé wọn débẹ̀ o sìmẹ́ǹtì dúnlẹ̀. má fa ó lọ fà má gbé ó lọ gbé má fa ó lọ fà ó ìyẹn wà lọ fà olóṣòjọ́ ó kọ́ farabalẹ̀. Tani wèrè wọnú kí ni sẹ́yìn gan Tani. Èmi ni o ẹ pẹ̀lẹ́ sá o. ẹ pẹ̀lẹ́ ẹ ní sùúrù o sẹ́wọ̀n kò lẹ́ni tẹ́ bèrè ni. ẹ ló sà kí ni. soundboard ló direct mi síbí o. soundboard. ẹ tí wọ́n gbé síta sà. kí ni àwọn tí ń wáṣẹ́ ló wà ń tàn o. Òun náà ni ẹ pẹ̀lẹ́. bó o ní. dáadáa ni sà. ẹ̀rọ a máa géètì irin ni bẹ́ẹ̀ ṣe ń lu yẹn ọwọ́ tí ń gan lè ní iṣu. torí pé mi tètè ríyàn respond sí mi mo rí vacancy ń ta pé wọ́n ní di workers ń bí nǹkan tí ó gbé mi wá nìyẹn ṣètẹ̀rì target ṣe tèmi gangan tí mo bá wá bí mo mọ̀ ń pa security gangan iṣẹ́ security gangan ni ni ó múmú láyà mi pé tán má lè gbà mí fún bíbá. ìgbàdẹ kanlẹ̀kùn nísìnyí ẹni tó sílẹ̀kùn fún yín iṣẹ́ kí lòun ń ṣe. àmì ìmọ̀ bóyá Father Christmas ní ẹ̀yìn lẹ sí gate fún mi. Father Christmas. ẹ̀yin dà bí kò ní ká. hello okay hello okay ẹ tẹ̀ sílẹ̀ mo ti choose mi. ẹ dẹ̀ sáré tì mí síta bẹ́ẹ̀ yẹn. ó ṣe dà ó wọnú ilé oníṣẹ́ tèmi ló wù ẹ́ so kí wọ́n pa mí fún ọ ni àbí kí wọ́n lé mi dànù. okay tó bá jẹ́ pé ẹni iṣẹ́ mi wà ìpè. ọ̀pọ̀ ẹni tí ó gé kínní ẹni tí ó máa gé fúláwà ẹni tí ó máa bá wọn fọ mọ́tò ẹni tí ó sì gbá ọwọ́ gbọ́dọ̀. mo wà ìgbà tọ́lọ̀ ti sẹ́yìn ní lọ ìgbà tọ́lọ̀ ti sẹ́yìn ní choosing gate man bíbá yìí àwa náà lè choosing kan mi. ọlọ́run ṣe ọ́n choosing gate man olórí burúkú. kíni tẹ́ máa kọ wá dà. èwo. èèyàn kọ. irú àwọn máa kọ́kọ́ wá náà tá a bá ti wá báyìí náà máa. ọ̀ya mú nọ́mbà tó bá wọn. sáfẹ́ dàjọ ni. mú nọ́mbà. ẹ má bínú kí ni INEC yín náà ló ń ti fọ́ lẹ́nu yìí. nọ́mbà kí ni. nọ́mbà tẹ kọ sí. tó bá díjọ́ kan yìí o mọ́tò tí wọ́n páàkì. ibi tó lórí kan ọ́fíìsì mẹ́nẹ́jà ni. ok ṣé mọ́nìjà ló máa ṣe interview fún mi. bá mi ní bọ̀ àṣẹ látọ̀run agogo lọ́dọ̀ bà lọ. ẹ pẹ̀lẹ́ tí wọ́n bá dẹ̀ gbà mí sẹ́ máa rí yín. You right? Oh, fantastic. So, all right, can you share your working experiences with me, like places you've worked before prior this time coming here? Are you confused? I won't let you share it. I understand. Okay, sir. Mo ti ṣe ní mọ́ṣúárì. Wow. Sáyẹn sá. Àwọn ará ilé wa ló jẹ́ kí n kú ọmọ ẹ̀. Bàtọ̀ ìbò ẹgbẹ́ ìyá mi ni mú wà. Òun ṣe ní bakery. Tán bá ti dé wọn náà kílẹ̀ bá amúbọ̀ yóò fún ọ ní búrẹ́dì. Wọ́n wá ń bẹ̀ mí tí mò ń ṣe ní mọ́ṣúárì gbà. Kí ni mo bá amúbọ̀? Ṣé màá bá yín gbòkú wa lè ní? Ìyẹn ni mo fi wá resign gbà tí mi máa rí nǹkan fáwọn ará ilé. Excuse me. So what you're trying to say, in essence, is you don't have any experience or experiences when it comes to hotel and hospitality management. You have no idea, like Shishel Hotel or anywhere. Talk to me, don't worry. Okay, it's all right. Okay, sir. Yeah. Mo ṣe lóòótọ́ yìí, sir. Ìyẹn ló yẹ kẹ́ sọ fún mi. Kí ló kàn pẹ̀lú mortuary? Ìbá àwọn ṣe mortuary man. Kò ní dákí máa fọ́ sórí bá àgbàlagbà sọ̀rọ̀ with your age, shoe size, educational qualification, marital status. Kí wọ́n máa ṣe báyìí sọ̀rọ̀ kó pọ́n ilé. Ideally, ikọ̀ tẹ́ wá bí iṣẹ́ tí ẹ̀kẹ́ sọ pé ṣe rí nìyẹn. So mo ń gbọ́ yín àwọn bọ́lẹ́tì iṣẹ́ hòtẹ́ẹ̀lì níbo ló wà? Ẹ̀kí ló fi bẹ̀lẹ̀. Mate Hotel. Wọ́n rẹ̀ tó ń pe hòtẹ́ẹ̀lì kan náà ní kíní tẹ̀bá ní Kòròdú kí ló ti ń jẹ́ orí mi ò pé dáadáa sá. But mo ṣiṣẹ́ ń bẹ̀ mo ṣàfún bẹ́ẹ̀ as a níbẹ̀. Àwọn tí ní ẹ lọ sáyìn kẹ wáwájú. Àwa ní AI. Aláàní eré wà tó kọlà tó kó lórí. Mo ṣe dáadáa. Ngbà mo wà ní wọ́n fi mí jẹ supervisor. Lóòótọ́ tẹ ti ṣe ń gbà yẹn. Bẹ́ẹ̀ni. Oh, I see. Màá supervise gbogbo ọṣẹ kankan máa wo ibi tí wọ́n ti ń lọ lọ́dìrì gbogbo ẹni mo mójútó. Oh, I see. Ọ̀gá o ẹ wá fi bẹ̀ẹ́lẹ̀ wá wáṣẹ́ wá bíbá. Owó oṣù tí ń fún mi kọ̀ kábùkátà. Oh, wow, kí ló dé? Mọ̀lú mélòó ní ilé yín? Mo ti bímọ dànù.
football team pé méjì. Yeah, ẹ pẹ̀lẹ́. Abọ́lọ́mọ kọ́mọ. Wọ́n bẹ̀rẹ̀ òṣì bẹ̀rẹ̀. Just like they say. You see, hotel ni bíbá. An hotel ní policies. For example, ṣe bóyá wọ́n gbéyàwó ọ̀rẹ́ yín wá ṣe kí máa lọ sọ fún wọn. Ó bá gbéyàwó landlord yín wá kò kàn yín. Tí wọ́n bá ń ṣiṣẹ́ lóòtẹ́ẹ̀lì tó bá rí kò rí ni. In tó kàn yín ni bóyá ìyàwó lẹ́yìn òun nìkan dẹ̀ ní issue pẹ̀lú ẹ̀gbọ́n bá customer jà no matter what. Kára lẹ́yìn gbọ́mọ̀ ẹ má kì jù. Ẹ ṣe mẹ́ni pẹ́ mọ́ rí ni. You understand? Ẹnu mi wò. Oh, ẹnu yín wò. Wow. Wíwo lẹ́nu awo máa ń wò. Oh, ẹ ṣáwọ́ ní. Mo sáwó. Bọ̀kún gbé yín. Nítorí awo mo ti wà gan tí n bá kú wọ́n máa gé mi kẹ̀lẹ̀kẹ̀lẹ̀ mi. Ọ̀tọ̀ ni awo tó ní èékánná mi, ọ̀tọ̀ láwo tó ní irun orí mi, ọ̀tọ̀ láwo alátàǹpà. Kò ṣe tó sáwọ́ tó ń pọ́n láṣọ. Àwọn aláwọ̀ tí mo mọ̀ ọ́ máa rí ṣe wọ́n máa ń kọ́lé ra mọ́tò láṣọ rí. Kí ló ti wá rí báyìí? Mi ì sáwó lówó. Oh, ìwé ṣe. Awo ọ̀dájú ni. Ẹlẹ́ṣàwọ̀ olówó tí ọ̀dájú jẹ́ ṣe àti tó níṣẹ́. Báwo tó jú fi bà. Ẹ̀yin ò lè kọ́ ní màlá. Ojú yín bàjẹ́ gan ni. I see. Ọlọ́run bá yín tán. It's not a problem. That's not a problem. I understand you. That's all right. So in case now, peradventure, you never can. No, don't worry. That's how I control my temper. Okay, sir. Peradventure, tí bá gbà yín síṣẹ́, iṣẹ́ lẹ́yìn tó lè dúró fún yín. Yín léèyàn kankan. Ọwá ti léèyàn báyìí. Ó ti léèyàn báyìí. Ẹ ṣeun bàbá mi. Ìwọ wọn kọ̀ mú. Èmi mo sọ bẹ́ẹ̀ inú bí o. Ṣùgbọ́n kan tó wà ń bẹ̀ ni wípé kì í ṣe pé wọ́n mú ọ tán inú yàrá yìí. Wọ́n fẹ́ dèwọ̀ fún ọ̀hún. Ọmọ yọjú síbi lóòrèkóòrè. Bẹ́ẹ̀ ṣe ń sọ yín ṣe ló dàbí pé màtí yín fẹ́ múlẹ̀ ṣé yàrá wo leléyìí ni wo ni ó ti kò gbọ́dọ̀ dèwọ̀ fún mi àti wọ̀. Yàrá wo ni yàrá security? Ẹ̀yin ẹ sọ ni pé inú yàrá security kò gbọ́dọ̀ Ibi tí mò ń sùn ní ọmọ wa bí lóòrèkóòrè bàbá ṣiṣẹ́ tán bí ọ wà ṣiṣẹ́ ń bí. Ẹ̀yin má bínú ẹ̀yin lẹ ní yàrá yìí pé kò gbọ́dọ̀ dèwọ̀ fún mi àtọ̀ báǹdì ni mo rí tán kọ́ bẹ́ẹ̀ hàn. Iná staff tó bá mọ ọwọ́ wẹ̀ kó lè bábà jẹun ibẹ̀ ló wà fún ọ̀rọ̀ mi jẹ́ ó yé ọ wo bí inú àwọn tí wọ́n ṣe sinimá láyé yìí ẹni tó ṣe sinimá tí inú mi ń dùn sí tí mo sì ń gbàdúrà fún lójoojúmọ́ láyé mi lẹni tó ṣe ọ̀pá ajé òun náà ló tún padà tó ṣe kòtù ọ̀run tọ́pá ajé bu wọnú kòtù ọ̀run ó di ayé àkàmàrà jọ yá ṣe production bíi ẹni sọ́jú bẹ́ẹ̀. Kò sí wàhálà bàbá mi. Sórí ìwé tó rí wọ́n máa ń mú ni ṣùgbọ́n mi ò ní jẹ́ òmù. Kí ló dé? Ayọ́ ìtí mo fún ọ yìí tí wọn ò bá mú ọ pa mi. Ẹ ṣé sá o ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́. Ìrẹ́dà ṣé o ò lè sámi jẹ kó tó lọ ni. Yín ṣe àṣàyàn jẹ́ kí ẹ sí fún mi. Ẹ mọ tó ṣẹlẹ̀ ṣe rí ẹ jẹ́ ń béèrè tí pé wọ́n ti mú mi ẹ jẹ́ ń kọ́kọ́ lọ́nà. Mo ní wọ́n ti mú. Ẹ̀yin náà mo sọ ẹ mọ̀ pé tẹ bá pèsè láà pàdé mi lójú ọ̀nà bẹ́ẹ̀ bá sà tó sí mi yín sà sọ fún yín pé àkẹ́jẹ́ ń lọ mọ́ ọ rò ó àmọ́ ilé ìkò ní rírò kàjẹ́ ń lọ kí n dé tí mo lè fi sísá jẹ payín ibi tó kọ́ àtọ̀bàǹdì yìí àbàbí ìjẹ́lẹ̀ ní ìyí ẹjẹ́ ń lọ náà. Omi kàn fi sísá jẹun kàn fi tàn mí. Àwọn ọ̀gá ẹ mọ̀ ṣèyọnu sẹ́. Ìyẹ̀bùrù ọ̀gá fẹ́ sá mi jẹ. Ẹ̀yin mọ̀ ṣèyọnu ọ̀nà bolẹ̀ ní mórílé. Ẹ mọ̀ ṣe ìbí mi àti ìdájọ́ wa sẹ́. Orí ọkọ̀ tí ń bẹ ọba ti wo bí ilẹ̀kùn tó bá rí òun jókòó ń bẹ. Òun ni ẹ ṣeun. Ẹ ṣeun. Yeah, thank you. I am compelled beyond imagination to ask, what is that your name? My name is Ajani Okola. Is Okola your surname? No, it's a appointment of borrowed name. Is it? Appointment of borrowed name. Appointment of borrowed name. Yes. Oh, I see. Yeah. It's gonna be a long day. It's gonna be a long day. So tell me, what are your experiences? Where have you worked before? Or no? What do you want long life workness? Is it? What do you want long life workness? Can you interpret? Only long life workness. Yes. Oh, I see. Yeah. Lafia tayo lagbara Ọlọ́run. Yeah. O derun náà. Yeah. Go easy. So where have you worked? Sorry, I need to ask you a question. But you sound you're why did you travel out? You traveled several, you've gone to many countries. Yes, sir. What do you want travelers gone? Oh, I see. I'm travelers to Osogbo, Akure, Ekiti, Igano, Ikiro, Ogeo. Yeah, my passport is full. Okay, plane level of woman.
Is he different player? They go do ala kile mo ko He's do. playing. Torí mo ti wà transverse. Nta le won ta láwọn staff. If I would enjoy, I ba left. Yes. Are you understand me? Very well. Ẹ̀yin ni ke do re. Ọ̀rọ̀ yín mi sa. So àwọn bullet share. Let's go back to the point. Àwọn bullet share ogan. Ikeja Marriott àti Saratina. Sorry. Hold on. Ó dà pé resume yín fẹ́ kún bá kan. Yes. Speaking of Ikeja Marriott. Yeah. Ibo bullet share. You work there as what? I work inside compound as a staff. Don't worry, problem of me. Na kí ni position tẹ́ hold? Position me. I'm gardener of inside compound. Ni Marriott. Ebo ni garden yẹn wà ní Marriott yẹn. Ṣé ẹ bá ti bu omi pú yẹn sókè? Oh, that garden of poolside. Ibi ẹni garden. Oh, I see. Yes. Banji. Yes. Banji, don't lose it. Banji, don't lose it. I'm confident, sir. Don't lose it. Don't lose it, I'm Banji. confident. Don't lose it, Banji. Don't lose it. Yes. Hey, excuse me. Yes, sir. Hello, you are here for interview. You are talking too much. Kí ló ṣe? No, ever people so ikú yẹn kó má lọ wà running of the stomach. Àwọn alẹ́ àwọn àrùn. Tí lẹ́tọ̀ ṣe bẹ́ẹ̀ ní bomi newspaper. Oh, they tell us there. Listen, you are here for interview. You compose yourself. No, inú mi dùn gbogbo tí ní sẹ́ni. As a manager, go. Don't worry, you are employed. I get what. I'm employment. Yeah. Employment of workers. You are employment of all workers. Thank you, sir. Thank you. Ní wàá dáhùn small o. Thank you. 35, sir. Don't do that. Don't do that. No, We'll get back to you. to appreciate the employment of me. I don't appreciate me now. I don't want to appreciate some. Thank you. So I can't shake. You got sick. Yeah. Thank you, sir. Thank you. Thank you, sir. Thank you. Thank you, sir. Thank you. Kílẹ̀ wá sà. Síbèjì ni ni. Tani àti tani. Èmi àti ẹ̀. Ẹ jẹ́ má bínú sà. Ṣé mi àti ẹ jọra ni? Kẹ́ ẹ jọra yín bí ìmúmu. Ẹ rò pé wo ra yín kẹ́. Yes sir, there's no way. Báwo lèmi àti ẹ wojú ẹni yìí náà? Ìṣèṣì kankan wà lójú mi, ojú àbíkú náà. Bàbá ẹ̀ jábì àbó owó wèrè. Ṣàbẹ́ yìí lẹ fún lọ́rọ̀ sọ́sà. Tẹ́ bá sọ pé mo jọ yín pé ojú àkọ́bí mi ò èmi sì mo ní bọ́dì yín mo jọ yín ẹni mo jọ òun. Ṣé mo pupa ni? Ọjọ́ ta ni? You sir. Èmi ni yóò sà. Ọgọ́ o. Ṣé ò ní bàbá ń lé ni? Wọ́n ẹ̀ lé yóò àbí hímù fún àgbàlagbà dẹ̀mù. Dem sir. Kò sí respect nínú English sir. Ló ṣe ń lo yóò sà fún mi. Ẹ ṣe ìfilẹ̀ ṣé bàbá ẹ ni? Is my papi. Èmi náà rí pé ìjọra. Olórí burúkú ni bọ́ẹ̀ o. Ṣé bí sẹ́yìn lẹ́yìn wá wà mí? Bẹ́ẹ̀ni sir. Ọjà sí ni bàbá kò yé mi mọ́. Ọyẹ mú nọ́mbà. Nọ́mbà kínú. 3 ni sir. Ẹyà mú tiẹ̀ náà. Ó ṣe wèrè náà yí ẹ̀ lọ́kọ́ bí mi. Àbò lórí ibú ni ọ ni. Mo mú number 1. Number 1. Ẹ wo mọ́tò tí wọ́n páàkì. Okay. Ọ́fíìsì tí mọ́tò ń dorí kọ. Ẹ jókòó ń bẹ̀. Bọ́ bá ti kàn yín, wọ́n á pè fún interview. Ọlọ́run jẹ́ lọ rí ẹbọ rí o. Ẹ wo wèrè ni. Kì í sóhun lẹ́mù dání tí wọ́n fi pe nọ́mbà yín ni. Papi. Mo rò pé ayé ń ṣe ọ, papi rẹ̀ dà. Àbò lórí burúkú ni ọ. Bóò ni? Bóò lọ ṣe adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àbí? Àdúpẹ́ kankan jàre wọn mú mi. Wọn ò mọ̀ kí wọ́n lóde. Wọ́n ní mi lè ṣiṣẹ́ bíi pé mò ń ṣe ìwọ náà ń bọ̀ fún interview oko yẹ́rìngì méjì ṣètì láì sóbe Sàlára Àbẹ̀ní labọ́ tí ń wọ skẹ́ẹ̀tì lọ ṣó àwọn kan náà ọkùnrin owó tó ọlọ́ fún mi ń gan. Owó tí wọ́n fún mi jẹ́ kí n fún yín lówó kí n kú. Ọ̀ sì kú náà ọ̀ kú olórí burúkú ọ̀dà bí Kánú wá kú ọ. Ọlọ́run mo dẹ̀ gbàdúrà láàárọ̀ yẹn kí ni mo kó sí báyọ̀ náà. How are you? I'm fine, sir. Let's tell me, share your working experiences with me. I'm sorry, sir. I do not have any working experience because I never worked in any hotel. Oboyinbo? Yes, sir. Ìwọ Oboyinbo? I'm sorry. I've been tortured. You see, I've been controlling myself. I've been through a lot. I've been controlling the sense. Sir, I'm sorry, sir. I mean, the level of people that have come here is the highest level of mediocrity. Man, it's been alarming. Oh, that's quite interesting. So, back to the interview. Yes, sir. Àwọn bolo ti ṣiṣẹ́ rí hotels wo ló ti ṣe àwọn ṣe client experience nípa hotel. I just said it earlier that I've never worked in any hotel. Yes, sir. But I wish I can do better, and I believe I will. Oh, you are willing to learn. Yes, sir. That's good.
I like your spirit. Orí tiẹ̀ tí ẹ pé ara ẹ balẹ̀ ó sọ̀rọ̀ bí ọmọlúwàbí. Síbẹ̀ torí ẹ pé I've gone through a lot today o. Ojú mi ti rí ọlọ́mọ ẹ̀kọ́ ju wá rí bí ni o. Bọ̀ ṣe tó tù mí ní. Ìwọ ti ríṣẹ́ o. Ìwọ ti ríṣẹ́. Má worry, you see Monday morning come for your appointment letter and then ma fún ẹ lecture. Àti iṣẹ́ lóòótọ́ ò ṣe nǹkan tó le dandan náà. Kò yẹ a máa put ẹ through with time, a máa catch up. Ṣùgbọ́n God bless you. Ẹ sunkún ni. Inú mi dùn. Kí ló ṣẹlẹ̀ kí ló fẹ́ kú? Gbàtẹ́ ìwá ṣe ẹ̀kẹ́ wájú náà tí ẹ̀yà àti fún wa kí ló ṣe? No sir. Ẹ sunkún ní máwùlẹ̀ wa Monday o. Rẹ́rìn ni. Òun nìyẹn ní ẹ̀rọ ni. Congratulations. All right, please take care. Látàárọ̀. Wọ́n á dẹ̀ kó fojú tuntun kò níwà tuntun. Oríwó ìrẹ́ lomi náà. Ó dẹ̀ jà fáwọn. Ó dẹ̀ má máa kí wọn. Sir. Sir. Ẹ rà sà. Yes sir. Mo ti ṣetán, mo wá fẹ́ jáde, mo rí pé ti tilẹ̀kùn. Ẹ̀mí ń bá tilẹ̀kùn mọ́ mọ́ tilẹ̀kùn náà ni. Bí yóò bá tilẹ̀kùn mọ́rú yín, bẹ́ẹ̀ bá ti ṣe tán bẹ́ẹ̀ tọ́lọ́ bá ti ṣe ń tẹ́ fẹ́, wọ́n ń lọ́nu. Èmi máa léyìn kiri. Èmi náà tí mo jókòó ń bí. Wèrè kọ́ lẹ́ni tí ń bẹ́ ń di ẹ̀kọ́. Ẹ máa bọ́ lọ́wọ́, ẹ máa mọ̀ wó lọ́wọ́. Wèrè kọ́ ní ń bẹ́ ń di ẹ̀kọ́. Ẹ bá ti ń sọ̀rọ̀ ọṣẹ́, ẹ máa sọ̀rọ̀ owó. Kò sí problem. Gbẹ̀lẹ̀ ṣé ọ̀hún sáà? Àdúpẹ́ fọ́lọ́ wọn ti mú mi. Wọ́n mú ẹ. Bẹ́ẹ̀ni. Kí ló ṣe? Wọ́n mú mi pẹ̀lú mi mọ́ mi fẹ́ sọ mo wà nínú àwọn tí wọ́n accept fáwọn tó máa ṣiṣẹ́ mi bí. Wèrè ni ọ̀gbọ́n Yorùbá ṣe Yorùbá sì ni ọ́. Wọ́n mú mi fún interview tí mo ṣe mo ní. Èyí ò dé ṣé òfin interview sí ẹni tí wọ́n ti ṣe ìwé ẹjọ́ méje fún torí pé ń lọ ṣe interview níbì kan tí wọ́n máa sọ fún pé interview tí mo fẹ́ ṣe o kọ́lọ̀ ń jẹ́ wọn mú mi o ọkọ̀ wa rántí interview tí mo fẹ́ ṣe ó ṣe èmi ni kí wọ́n mú èmi ni kí wọ́n mú ó sì wẹ̀wẹ̀ ẹjọ́ méje tán èmi ni kí wọ́n mú ọ wá sọdá lórí lábẹ́ bíríìjì Ọjọ́ta àwọn káìtì ń mú yàn tí ó sọdá òun ni wọ́n kọ́kọ́ gbá mú báyìí wọ́n jù sínú Black Maria ṣáájú ọgbà. Kò sí wàhálà mo ti understand it sọ wọ́n mú mi fún interview tí mo wá ṣe pé kí n máa iṣẹ́ lóòótọ́ so ẹ bá mi ṣí gate ẹ wá bá mi ṣí gate. Mo ti gbé ẹ bá mi ṣí gate. ṣé kò wá dé abáwọn nísìn bó ṣe sọ yìí ìdáwà ṣe ń sọ pé inú ìlú tó purọ́ jù láyé ọ̀gá nìbàdàn Ìbàdàn ó láwọn ọmọ àjòrò sùn Ìbàdàn ti jẹ èmi fúnra mi ti rí òró ní ìsìn ó lójú ọdún tí mo ti róró gbẹ̀yìn ajẹ̀gbẹ́jẹ̀ka láì wọ wèrè èyí ó ń jẹ̀gbẹ́ tán ọ̀rọ̀ àwọn àrùn kara wọn ṣe give me the baba ṣe à. I don't understand. I don't understand. Kò sí wàhálà máa lọ ọ̀dọ̀ manager padà. Ẹ wá. Ayíyọ̀ kó sọ fún pé o lè ṣiṣẹ́ ni. Gbogbo tó kú lọ́wọ́ mi ṣe ní 500 kẹ́ fún mi. $500 tó bá dẹ̀ pé 700 lè bá mi kọ́. Ẹ tí fún mi ní. Ọ̀rẹ́ wa Ọlọ́run ṣe dáadáa ó délé láyọ̀. Kò sí wàhálà máa máa rí níṣẹ́ gbọ́. Kò ṣe kẹ́. Sálẹ̀. Ìjọba délé kẹ́ congratulate o. Okay. Olórí burúkú. Ṣé mo mú 500? Màdá ìwèrè ìjọ mi sá. Ṣé sóhun? Mọ̀sínú mọ̀síkù láfáwọn ṣe má pariwo. Má polongo òwe o, má polongo. Mọ̀sínú mọ̀síkù láfáwọn ṣe má polongo. Ẹ wo àwọn èèyàn mọ̀ ní báyìí bí orí tébù ìgbẹ́ ó dọ̀ ọ́ ẹ kàn kó nǹkan wá ká ṣayé ayé kan ló sọ pé ó wà o. Èmi ò mú nǹkan kan mọ́ ní tèmi o èmi ti wà ókè bí mo ṣe wà yìí mo ti ń sọ fún wọn náà wípé kí wọ́n fúnra ara rẹ kọ́ lọ yẹra rẹ wò ìwọ̀nba ló dùn mọ́ ìwọ̀nba lọ tí ìdùn mọ́ má mú ti púpọ̀ mọ́. ṣẹrọtì a kàn máa fi ń pàrònú rẹ ni again tí máa fẹ́ ṣe business ó máa ń jíjà àwọn swagger nìyẹn tó máa ń jẹ́ kí ó máa gbé mi débẹ̀. ó yẹ kí wọn náà mọ̀ yìí pé àgbà ti ń dé lẹ́yìn bá ti dàgbà débì kan ó yẹ kéèyàn ó máa fi òlé lélẹ̀ ó ti yọ nísìnyí ìwọ́wọ́ tí tá à ń sọ ká máa mú ó lójú ibi tí àgbàlagbà lè mú dé and same time wọ́n fúnra ara rẹ̀ tá a bá wò ó sóò ti mọ̀ pé òun dàgbà bó ṣe wà yìí ni. àgbà ló ń dà yìí
ó yẹ kó lọ ní sùúrù fún rẹ ọtí mú ò ní nǹkan kan. ọ̀rẹ́ èèyàn mi. alfa baba ẹ káàbọ̀. why ọ̀rọ̀ iwájú ẹ ti dry. ọmọ pé mọ̀lẹ́bí mi ló jókòó àwọn ni wọ́n gbá ọkàn gbà kan gógó ilé wọn lẹ́yìn àwọn èèyàn lè máa rá wọn pé ọjọ́ ọjọ́ àwọn ń jókòó tọ́jú gbọ́dọ̀ nǹkan kó àwọn. àti mo ti ní káwọn ọmọ kọ́ tí wá fún ẹ. jẹ́ kan lọ́nà tó bá dé oníbàárà ṣe é ṣe. dáàdi ẹ ṣe fàájì sí lọ́rọ̀ ẹ máa wọlé. fàájì náà ni mò ń ṣe ọmọ dáadáa yóò dáa fún ẹ fàájì lèmi náà ń ṣe yìí ọ̀sẹ̀ mo dúpẹ́ o Ọlọ́run ní dán bùkátà rẹ. ọ̀rẹ́ mi ṣe fàájì ẹ jáyé ẹ lọ. irú kan ti irú gbà kan. ọ̀rẹ́ mi wọ má wọrí. ǹlẹ́ o ẹ ká. òun ló ní bí náà. ṣé embarrassment ní irú kan ti irú gbà kan. èmi ni mọ̀lẹ́bí yín o. sí ọ. ó gbọ́ Yorùbá gan o. èmi ò ní ọ̀gbọ́ Yorùbá ṣùgbọ́n tèmi ń sọ fún ọ ni kó o gbọ́ ìwọ ni tèmi èmi wọ́n bí mo ṣe wà ìmọ̀ dàgbà jọ lọ láti kékeré mi tí mo fi dàgbà débi tí mo dàgbà dé nítójú mi ti rí ojú tiẹ̀ ò tí ì rí ṣọ́ra pẹ̀lú àwọn ọmọbìnrin sórí kéré wà kéré tì tí wọ́n máa ń ṣe má lọ rí lẹ́yìn. bàbá ó ti ṣe gbogbo àwọn rẹ́bẹ̀dì tí yàn máa lò according to match wà bí match bá ṣe ń lọ wà gbé wọn débẹ̀ wà nà wọ́n sáré wà don't come back again reflect it when you need it gbogbo ẹ̀ tó bá ti mú ẹ̀sà débẹ̀ ni olè tó bá bẹ̀ ṣe rí. lẹ́bẹ̀ ṣe báyìí. ọ̀rẹ́ we don't have any choice than to do it. a máa ṣe náà ni. mi ò sọ pé a ní ṣe nǹkan tá a fẹ́ ṣe a gbọ́dọ̀ wà very careful náà sì tó bá gbé táǹkà yẹn jáde níbi báyìí wọ́n ṣì ń gbébọn sí i ó yẹ kán gbé wá sí ọ́fíìsì direct ni wọ́n fẹ́ gbé wá sẹ́yìn ẹ̀yìn tó ń gbébọn yẹn sì ó ti túmọ̀ sí wípé illegal job ni bó ṣe wá jẹ́ illegal yẹn máa fear here is ọ̀gá náà mọ̀ sí tó lọ́gà pé mi pé tó máa ti gbé dẹ́yìn yẹn kí n jẹ́ kan jà. ọ̀rọ̀ ti parí ìwọ náà gbọ́n sí ọ̀gá náà mọ̀ sí nígbà tó ga ti mọ̀ sí ọkàn tiwa ti balẹ̀ nìyẹn. àbí à ń fẹ́ wọn ṣeré wọ́n ní ẹni gbépo lọ́jà kọ lónìí ẹni tó bá ká mọ́ lọ́wọ́ báyìí tó bá fi lè ká mọ́ di táǹkà yẹn ọ̀bọ̀ tó má ti lè gbé wa ọ̀gá máa escape ni. So a gbọ́dọ̀ fi ọpọlọ ṣe. ó túmọ̀ sí pé a ní láti wà very careful. very very smart. Okay. If that's the case, mo ní suggestion kan. Okay. What if tí a bá invite Larry? Kí Larry bá dáṣọ pé òun yẹn smart gan. Ó máa tún fún wa láwọn idea tá a lè tún lè lò náà. Kó tiẹ̀ bá wa ṣe eléyìí for the first time. Larry ọ̀rẹ́ wa. Larry tó ti ríṣẹ́. Larry ti ríṣẹ́ lóòótọ́ náà. Ṣé kò sọ fún wọn ni? Ó ti bẹ̀rẹ̀ iṣẹ́. Ó ti bẹ̀rẹ̀ iṣẹ́. I don't know. Larry ti bẹ̀rẹ̀ iṣẹ́ o. Larry ọ̀rá yẹ ní tí mo bá yọ. I'm happy for you. Very very happy. Èmi gan pàtó pé mi bí ọ̀rẹ́ òun ti ríṣẹ́ bẹ́ẹ̀ ní hòtẹ́ẹ̀lì yẹn náà ó ní yẹn èmi gan ló mi dùn fún. So àti gẹ́ẹ̀tì Larry máa dìde ẹ̀. Hey boys. Ọlá, ìkọ̀kọ̀ wà tó ń bọ́dà mi o. Kí ló dé tó ṣe jẹ́ pé Láàrin kan máa insist pé hòtẹ́ẹ̀lì yẹn lòun ti fẹ́ ṣiṣẹ́. Ó dẹ̀ make sure pé òun ríṣẹ́ ń bẹ̀. Ṣùgbọ́n tí ìgbà kan tí vacancy wà lọ́dọ̀ tiwa. Yes. Ká tún sọ pé máa bọ̀ jẹ́ ká ó ti abá wa ṣiṣẹ́ yẹ. tó tún máa gbowó gidi. Ó lóun lọ ni. Ó insist pé hòtẹ́ẹ̀lì náà ni. Ó kì í pàtàkì tó wá rí pé ó dà pé hòtẹ́ẹ̀lì business lóhùn. Àdèlè fọ́ọ̀sẹ̀. Àtúbà wá 5-star hotel tó tún lówó lórí. Tó tún promise ẹ̀ lówó gidi. Sálárì gidi. Yes. Ó tún lóun lọ ni. Eléyìí tó ti wá ń ṣiṣẹ́ yìí. Ó tún wáṣẹ́ lọ́bẹ̀. Wọ́n ní kò sí vacancy. Ó tún lòun máa dúró títí dìgbà tí vacancy bá wà. Ìgbà kan tó tún wà wọ́n tún close it down. Wọ́n lọ ṣe renovation. Tí ló máa dúró. This guy tún insist pé ó máa dúró. Ó tún dúró náà ni. Títí tó fi ríṣẹ́ mi báyìí. Ìgbín tẹnumọ́gí ògùn. Ṣé kọ́ mi wà bẹ́ẹ̀ ni? Sorry, same question tó ń bẹ mí. Ìgbín náà ti ró mo ti bí. But tó máa ń tàn ẹ̀ dáhùn. Mo wá rò pé àbí ọ̀rẹ́ wa ti lọ ṣe prayer níbi kan wọ́n jẹ́ kó yé pé ibi tó gùn ẹ̀ wà nìyẹn. But ọ̀rẹ́ ẹ̀ náà ni tó bá dé o lè sí ìtẹ̀ dáhùn kó ní wá bí ọ̀rẹ́ why that hotel? Kò bá sọ. Ó possible kó fún wọn ní good answer. But for now, mi rò pé tí ò bá ríṣẹ́ lóòótọ́ yẹn kò lè ṣe náà. Over. Ẹ má sì géètì ẹlẹ́sẹ̀ yẹn lẹ̀ mo sọ fún yín o. Always lock. Over.
kí ni ta ni ẹ sì ṣe ìkẹ́ sẹ́yìn ni ẹ kẹlẹ̀kùn kẹ tó wọlé. kí ló ṣẹlẹ̀ náà ṣé wọ́n tún máa ń kanlẹ̀kùn hòtẹ́ẹ̀lì ni. wọ́n máa ń kàn wọ́n kàn ti bí. ẹ ká sàn. ẹ pẹ̀lẹ́ ẹ kú gbádùn wani wọ́n ti mọ̀ọ́mọ́ ṣe jẹ́jẹ́ ẹ̀ lọ́gọ̀ ló kọ ẹ̀ ni àbọ̀ mọ̀ọ́mọ́ gọ̀ fúnra ẹ̀ àbọ̀ náà ló fi gígọ̀ rẹ̀. ìyá ẹ̀gàn tẹ́ ìjọba bíi ó kíyàn pẹ̀lú bínú ṣe ń bí tó náà ó sì kíyàn ní ìyẹn tó jẹ́ ìyá rẹ̀ tó mú ọ wá bí gan. sórí wèrè sí ọ ni ọgọ̀ wọ́n ṣe ń wò mí ń bọ̀ ní etí. bàbá ọ̀rọ̀ yẹn pọ̀ náà ẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ sí bébì mi bẹ́ẹ̀ kó dá náà. ẹ mọ̀ fọmọ yín ni bí ọba ń gbọ́nà láti ilé náà kẹwàá mú wárú bíi pé kẹwàá àdáìsí ẹ̀ ọmọ máa jẹ́ kórí ẹ̀ pé ẹ máa bá rú wọn wí if not yọ̀ọ̀kọ̀ forí pépè wálé. bàbá kí ló dé tẹ̀ ń ṣe báyìí ṣé ọmọ eléyìí ti jọ baby sitter ti máa mú wá sí hotel àbí wọ́n máa ń ṣe conference ní hotel ti máa mú baby wá sí hotel this is my darling my baby my baby boo kí ló tẹ̀ ń ṣe báyìí. ẹjọ ẹjọ gbọ ẹ bá tó lówó very interesting story this is a super story ẹjọ ẹ má bínú kí n lè clear ni o ó wùwà tí ọ̀dà ládùúgbò wọ́n fẹ́ ju ẹ̀sùn yìí ẹ wá mú wá bí tó ti orí ẹ̀ ti lè tutù tẹ́lẹ̀ bá a sọ̀rọ̀ àbí. bàbá báwo lẹ ṣe ìwọ gan náà kí ló ń ṣe ẹ náà ò dẹ̀ jẹ́ kó mọ̀ náà kí ló dé tẹ̀ ń ṣe báyìí. olórí burúkú ni ọ orí ẹ ti burú tó sọ níbi ẹni náà kú kò òkè orí ẹ ti burú dànù ó lè rún yàgbó nǹkan n kò gbẹrù ìyá ìwà bíi ọmọ àfọ ara rí mọ̀ ń bọ̀ over I'm coming over kẹ́sì sẹ́ni tálẹ̀ ẹgbẹ́ ìyá rẹ̀ wọ́n fọ́ pa arúgbó ìlú rí ó nínú funfun láì ní orí wọn ni. kí ló dé tẹ̀ sọ̀rọ̀ báyìí ṣẹ́yìn ti rí ibi tí èjì ti ní limitation ni is my baby and my kind of job kò warrant pé bóyá kéèyàn dúró ń pé bóyá nǹkan tó bá ti wà lọ́wọ́ ẹ̀ làwọn ń bá lọ then jẹ́ kí n sọ fún yín ó dàbí pé ẹ mọṣẹ́ yín ṣẹ́ má dé report fáwọn management kí ló ń ṣe yín náà kí ló tẹ̀ ṣe báyìí. wàláyì tí wọn bá pe ọlọ́pàá pé ṣáàdàbù sí lọ lọ́wọ́ ń bì pé ìyá kan lu ọmọ kókó wá bì wọ́n wá rùn ẹ̀dùn náà bóòlù ọmọ yóò ṣe rí gbà yà yín bí ìgbèyàn rẹ mọ́tẹ́ kọ̀ dáa ṣébẹ̀ bí máa kùnrin. ẹ wo wàhálà ilé ayé yín nìyẹn ibi tẹ fẹ́ jókòó sí kẹ́ sára yín sínú òrùn bẹ́ẹ̀ babe. kẹ́mi nǹkan tó ń ṣe yóò tí fara. olórí burúkú ọmọ ìwọ tó gbogbo lọ olórí burúkú òwúwìrí fífi ṣé ní ajá sọrùn ẹgbẹ́ ìyá rẹ ìbò ló dìmú lára àyà tí ń mú ọ lọ yìí pẹ̀lú red light méjì tó ń gbé lọ yìí ebi ní bá tán tí wèrè bá rí jẹnẹrétọ̀ tó dáa ìwọ̀n báyìí yóò ríran ó ti múrúkọ ọ̀yà ọmọ yìí tí obìnrin bá ti múrúkọ ọ̀yà rẹ̀ ó ti wẹ́ ní tipátipá ìyá ẹ̀ ti múrúkọ ọ̀yà ọmọ yìí olórí burúkú sì lẹ lòmíì inú ọmọ bí inú ọmọ olù ẹ̀ fún ẹ̀ ní ó sọ orúkọ ọ̀yà orúkọ ẹ̀ fún bàbá tí ó pa lẹ́yìn ẹ̀yẹn kí lẹ fẹ́ ṣe lásìkò ní ìyá mi jẹ́ èmi jẹ́ Kàsímù wèrè ó fi rẹ̀ lẹ́ni tí ó pa lọ́wọ́ èmi gẹ́gẹ́ fi cross gẹ́gẹ́ wọ́n fi mí cross tẹ́ bá ló pọ́nú ẹbí ìrírú ìyá ìgbé kí ni ó gbé dání nínú kíní tó wà wọ́n ẹbí obìnrin yìí o yẹ́dẹ̀ light méjì olórí burúkú o sì tẹ̀lé wá sí òtẹ́ẹ̀lì. sìmẹ́ǹtì dúnlẹ̀. ọ̀dà ojú rí lóòtẹ́ẹ̀lì o. máfa wo lọ fà á o ìyẹn wà lọ fà olóṣòjọ́ o. ẹ kú jókòó sá. bàbá ìsọ. yes sir. ló pọ̀ ọ̀rẹ́ mi gangan èèyàn mi gangan. ẹ kàn lẹ́sà. mo ní kí n wá béèrè pé ṣé àwọn ọmọ yẹn ń ṣàfù dáadáa. wọ́n ṣe dáadáa. àwọn míì bẹ nǹkan míì lẹ́ ọ̀dà ọ̀tọ̀ ni wọ́n mọ̀ dìlífà. ọ̀rẹ́ jọ lèmi àti yín tó bá ṣe dáadáa màá ti pè yín wọ́n ti mọ̀ pọ́nrẹ́ supervisor ni mí wọ́n bí wọ́n rí. supervisor ṣé mo pé ọ̀rẹ́ tá à ń ṣe ọ̀rẹ́ tó bẹ́ẹ̀ni tó deep. àfi bí ìgbà tó jẹ́ bá ti mọ̀ra rí. ọlọ́wọ́ bá ṣé mo yí láìkì yìí tóbi mo láìkì yìí délé bù pé tí n bá ní girlfriend ibi tí mo láìkì yìí dé tẹ bá ní agro mi ní máa dùn fún mi. ẹ wá mọ fídẹ́fì náà láìkì sí bẹ́ẹ̀ ṣe dé báyìí mo pé láì fàṣàn rẹ o sẹ́ẹ̀tì àwọn ará máa ń jágò mo kàn fọ́ fún yín sílẹ̀tì. ẹ̀mú kan. supervisor nìyí. olórí bú làwọn èèyàn wa èmi náà lọ́gà wọ́n sọ fún máníjà. lẹ́yìn máníjà yìí ló kàn ẹ̀dá. ẹ ṣeun. ọ̀rẹ́ ni wà ó yá. táwọn sẹ́ẹ̀rí táwọn ọmọ bá ti rí lọ́dọ̀ yìí pé kí ni mò ń sọ ẹ là ń kọrin àmàjàyé mọ́dún kẹlẹ̀lẹ̀ kọ́mù nǹkan sí. ìjà lọ. ẹ ká ṣe fàájì yẹn tán. ìjà lọ. ẹ ká ṣe fàájì yẹn tán. bọ́ síbi jàre bọ́ mọ́tì kan sí wá ń bí báyìí. méjì.
máa mú bá. ẹ pẹ̀lẹ́ ṣe tún bẹ̀rù ọmọ bẹ́ẹ̀ ṣe dé ṣe rí ìgbà tí iṣẹ́ tí ṣe mi mọ̀ dálẹ̀ ní tí oṣù ni wọ́n á ṣe wọ́n ní máa supervise ni kó ló ẹ̀ má lọ ṣẹ̀ṣẹ̀ wo bí sẹ́rìn bíi cartoon. School 1, School 2, School 3, School 4, School. Ẹ wo bí sẹ́rìn bíi rọ́bọ̀tì ṣó ló bá ti rìn ni. Who order, sir? Ọ̀rẹ́ mi put it down baby. ẹmu nǹkan. Mo ṣì kọ́ ilé òun ló ní. Ó yá máa lọ ọ̀rẹ́ mi ló ní. Ẹ jọ̀ọ́ má bínú supervisor. Supervisor torí pé kíní yóò fẹ́ yé mi mọ́ o ṣáà pé mò ń wéyìn látọ̀kan bíbà tí ẹ ti jẹ dòdò tẹ́ ẹ fẹ́ sọ òdodo mọ́ kí ló ṣẹlẹ̀ sà. Ẹnu mi ti di ògún mò ń bọ́ lọ́wọ́. Àbọ̀rúbọyè. Àbọ̀yẹ̀bọ̀ ṣiṣẹ́. Supervisor ara nǹkan tí mò ń sọ lélẹ̀. Sorry. Ara nǹkan tí mò ń sọ lélẹ̀ ẹ ti fún àwọn tẹ́ ẹ jọ ń ṣiṣẹ́ ti fún wọn ní chance jù. Supervisor nìyí ẹ ní láti wà nípò supervisor. Look at this thing eléyìí yóò fi Kòròdú ẹ wo ṣe ń bá yín sọ̀rọ̀. Àbí eléyìí ọ̀fun mu sí ṣé wọ́n ṣe pè fún yín. Ẹ má torí pé ẹ̀rọ àgbò méjì ẹ̀ ń bá mi sọ just anyhow. I know my priority o àbí fọ yín ní ke 2 by 2 lẹ́nu ni. Ṣé torí pé o fẹ́ mú gò méjì mẹ́ta ń bí you are taking me for granted to the call báálí ilé ẹ̀lẹ́kẹ́ ni mí fẹ́rẹ́ sọ correct your. Ìjà lọ sórí ẹ pé ọ̀ ń bá customer sọ̀rọ̀ ọmọ páwọn ni wọ́n sanwó oṣù wa. Àwọn ń bọ̀ wá ni ṣé àwọn san salary wa ni. Owó tí wọ́n bá ná níbí ni wọ́n fi ń sanwó oṣù fẹ́mi àti ẹ̀. Yes. Are you silly? Are you silly or are you a POP? Okay, máa sọ ẹ mú, máa yọ ẹ ń sẹ́. Go back to your post. Permission to follow, sir. Fall anywhere. Olòṣì. Full respect for the last time. Olòṣì. Wèrè wọṣọ lọ́ọ̀yà ń fi ń ta ọtí. Aṣọ tí mo rí rà níta. Olòṣì ó jà sọ oje. Go get it. Ṣé ẹ rí nǹkan tí mò ń sọ? Ó embarrass mi. Ẹ má dà olórí ẹ wò mọ́ bọ̀. Olórí ibú pọ̀ nù àwọn èèyàn wa. Ṣé ẹ rí àwọn ọmọ tí wọ́n ń bá wa ṣe yìí? Olórí ibú rí pọ̀ nù wọn. Ẹ̀yin ni kẹ́ ẹ dáhùn kẹ́ ẹ má bínú. Gbogbo ohun tó bá sọ ẹ gbà pé mò ń fẹ́. Mo ní ń sọ mi sẹ́, ó lọ sí ẹ ń sọ mi ni. Anyway, ẹ jẹ́ ká fọ̀rọ̀ ilé, òun sì kéré nínú ayé. Ẹ jẹ́ ká sọ̀rọ̀, ẹ ká ṣe fàájì. Ṣé ilé nì? Lára lù, ọlọ́wọ̀n ọba. A máa ṣe fàájì yẹn tán. A tún fowó sí yín lápò. Ẹ ní mutí lásán. A tún fi nǹkan sí yín lápò. Nǹkan tí mo fẹ́ ni ẹlòmíì bẹ́ẹ̀ bó bá ti rọtí fún yẹn yóò ní kí àwọn bá tẹ̀. Ẹ mutí, ẹ tún fi nǹkan sápò. Àwọn tá a jọ ń ṣiṣẹ́ bí wọn ò mọ̀jé mi tí ń ta wọn lára nù. Ẹ mú nǹkan. Tẹ́mi bá ti báwọn èèyàn ṣeré tí wọ́n bá ti fún mi lówó. Ẹ mú nǹkan. Ọ̀rẹ́ mi níbo lọ́lọ́run ti akọ apọ̀. Ẹ mú nǹkan. Ṣé ẹ rí Ọlọ́run ló ní ká pàdé? Ọlọ́run ọba òun ló ní ká pàdé. Ọlọ́run ọba ló ṣe wá lọ́rẹ̀ẹ́ ara wa. Ṣé ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀? Nínú ayé tí mo wá yìí tọ́nà ń dá mi sínú ayé mo máa ń bá Ọlọ́run mi dá májèmú pé tí bá rọ́kọ̀lá mi ní bá wọn ṣọ̀rẹ́. Èmi ìwọ bóbí tí ń ṣe rí lọ́kọ̀lá ṣe. Ó yé mi ní. Ẹ wá mi èmi náà máa ń ronú pé wọ́n lọ́nbó ló ṣe dá mi. Torí ńgbà mo délé ayé lọ́mọ ìkókó mo kàn bọ́ wá ayákìlá ni. Ayákìlá ló ṣe ń báyìí ó fẹ́ pa mí ni. Tí ìfẹ́ yẹn kò ó generate gan. Mi kí wọ́n rí ibi ẹni tó kọ́ lọ máa rí ibi James Bond. Ìfẹ́ ni. Ọlọ́run ọba. Ṣé ètò ìmọ̀ ìjọ Supervisor ṣé máa wò ó ó dà pé mi nìkan lèèyàn ńlá tó máa ń wá bí o kò ń séèyàn ńlá kankan tó máa ń lọ́ọ̀jì síbi. Ló tẹ́lẹ̀ wáyé. Nínà. Irọ́ ẹ má bínú ẹ tí bọ́ sásìkò ẹ tí rí wọn ni àti pé wọ́n ń wá ẹ̀dá wọn mọ̀. Really? Ọ̀túnba Káàsì. Ọ̀túnba Káàsì. Ṣé olówó tó mi ni? Ẹ má bínú ẹ dákun olówó jù yẹn lọ. Olówó gan ilé epo ní ti ń ṣiṣẹ́. Epo ọ̀yá ìyàwó rẹ̀ Dubai ní ìyàwó rẹ̀ ń gbé. Òun gangan ìmọ̀ lọ Dubai ìmọ̀ bọ̀ yóò máa lọ yóò máa bọ̀ Ọ̀túnba Káàsì. Tó bá wá bí báyìí kì í ná àwọn torí kì í ṣe transfer owó tí máa ná owó no trace tẹ́nìkan kò ní mọ̀ pé kò ní ṣe transfer. Káàsì ló máa ń. Káàsì ní ńlá mi ń gbé lọ́túnba Káàsì. Ibi ló jọ. Gbogbo owó tí máa ná láyé dọ́là ni lọ́wọ́ á gbé sẹ́yìn búùtù ẹ bá mi mú $25 ń bẹ̀ wọ́n a máa lọ bá mú èmi máa lọ bá mú ó lè gbé $20 million wá ọlọ́ngbọ̀n
ọmọ kékeré kan ní fẹ́ ládùúgbò yìí ọmọ yẹn ọ̀dọ́ ọmọ 18 years lọ ọmọ yẹn ní dà lórí irú kò sí etí ò lè nà. ẹ má bínú supervisor. ok ẹ̀yin búùtù ló máa ń gbowó sí. ẹ̀yin búùtù ni. dollars dẹ̀ ni. ọlọ́ngbọ́ dọ́là ni ó kò kábẹ̀ báyìí yóò kò kábẹ̀ báyìí. ẹ ṣàkíyèsí pé kí ni yẹn ń yà mí lẹ́nu. ẹ ṣàkíyèsí. mi tí kò yé mi. nǹkan tó fi yà mí lẹ́nu pé mo kọ́kọ́ wò pé ṣé ifá tó dá fún Ọ̀túnba Káàṣì ṣé òun ló dá fún mi. kí ni fàtí. ifá tèmi ni pé owó gbọ́dọ̀ mọ wà lẹ́yìn búùtù owó dìtà ọlọ́run ọba. ó gbé túkàsà. ó gbé túkàsà. kí ni wọ́n yà mí lẹ́nu wọ́n ṣe mí kí ni àti ẹ̀ meet. káti ẹ̀ ṣe ọdún owó. ẹ̀yin náà máa gbé owó sẹ́yìn. kò lè tó ti káàsì. ó kéré pé mo broke 3 million wà lẹ́yìn 30 million wà lẹ́yìn. káàsì kódà àjọ tí 3 million bá wà mẹ́ yóò gbé lọ́wọ́ ni kò ní gbé sínú búùtù ọjọ́ tó bá fún yẹn lọ mọ́ wá lẹ́yìn búùtù yóò tó 20 million. ó máa wá bí ìgbà wo ló máa wá. Friday tó bá wá ó máa lo oorun Friday ó máa sun oorun Friday mi wọ́n máa sun Saturday tó bá ti dìdájí èmi fọ́ ó ti lọ. ṣé kò kí n wọ VIP rárá. kó ìwọ VIP tó bá ti ní yàrá ní wọ̀ lọ. yàrá straight. ìfẹ́ kéèyàn mọ yàrá straight. olówó ni ó tẹ́ tó bá jókòó ẹ̀ lè mọ̀ ṣàkíyèsí èèyàn pẹ́lẹ́ngẹ́ báyìí ó dàbí Àyìnlá bí 220. mo rí ni ẹ. bó ti rí ko ẹ lè mọ̀ kò sówó lára ẹ pẹ́lẹ́ngẹ́ báyìí ni. ẹ̀gbọ́n Àyìnlá ni. mo ma. executive producer ni o. n kò lówó lọ́wọ́. òun náà máa lówó. àyìnkẹ́ kí n ṣe irú owó Ọ̀túnba Káàṣì là ń sọ. ṣé rí Ọ̀túnba Káàṣì tó bá ti dé kò ní jókòó sí bá wa mutí báyìí gbogbo tí a bá fẹ́ mutí náà inú yàrá ni. lọ́kàn wọ̀nyá ẹ wo mi ó ní yàrá rẹ̀ àìfi rẹ́ǹtì àìfẹ́ nìkan gan. ó kárí gan nìyẹn. rírọ̀ látijọ́ tí èmi ti wà ń bí o sẹ́rí yàrá tí mo sùn room 109 yẹn anybody ò gbàbẹ̀ rí láyé ọlọ́ngbà òun náà ni mà. olórí ikú ọmọ ètò tí ń wò mí ọmọ ìjà lọ òun ló máa yọ bí ń sẹ́yìn olùsí ìmọ̀ tí ń wò mí mo ń bọ̀ ẹ̀rọ kò jẹ́. Àpèkẹ́ kí làwọn kọ́sítọ́mà ti ń ṣe nígbà tí. kí ló ń ṣe bí ti báwo. ṣé kò yẹ kó tí wá bí tó ti máa lọ kọ́tẹ̀ tí lọ relax ṣé lè ti sùn lónìí. kí ló fa stop over tó ń fi jókòó sí reception. ìgbà tí ò dẹ̀ sí rúùmù bọ́. bó ṣe reception náà ti máa gúnra wọn. ẹ ṣé kí n fún wọn ní kí àwọn staff ni. ó lè fún wọn tó bá ti wà lẹ́sìn bí business lábẹ́ sí kí ni gbogbo eléyìí báyìí. ok yàrá ti wá ń kọ́. èmi àti ìlàjọ ń sùn bẹ̀. ok what of yàrá mi kò lè fún wọn kán tún bẹ̀rẹ̀ ó mọ̀ pé wọ́n ti wà ẹ́ sìn ẹ tó bá ti ní mindset pé a fẹ́ lọ para wa o tó ti lè wọ́rù bí báyìí nǹkan tí ń bẹ lára wọn tó ti dòkú ó máa ti jí kí ni ẹ̀ ti máa gbé fúkẹ́ náà tí wọ́n pa kí wọ́n mójú kò. ẹ lọ bá wọn sọ. ṣé ló ń fún ní owó mẹ́ irú kí wàá tẹ́kọ̀ọ́ ni ẹ̀ irú kí wàá tẹ́kọ̀ọ́ lómi ok àbúrò abánitì ẹ má bí ẹjọ́ ẹjọ́ bọ́dà mo fọlọ́run bàbá ẹjọ́ my sister ẹ má bínú ṣé wọn ti máa dá yín dúró púpọ̀ jù báyìí. Actually wọ́n sọ pé kò sí room lẹ̀ but wọ́n ti ń make arrangement wọ́n ti fẹ́ clean tó. wọ́n ti clean ẹ̀ that is good. nǹkan tí mo wọ́n ṣe ni pé bẹ́ẹ̀ ṣe wà mo ti mọ condition tẹ wa àwọn kọ̀ọ̀kan tí màmá mi gbogbo tó dòkú lára ẹ̀ tí màmá gbéra so ẹ̀ wá ní láti jókòó ka reception by etiquette ẹ̀yin ẹ̀ máa bọ̀ nínú yàrá ọ̀dọ̀ mi kẹ́ ẹ̀ relax náà ó ti ẹ̀ lè relax like 4 hours so tí wọ́n máa fi clean. Mr. Man, ṣé ó complain fún yín para ní òun níbi tó jókòó sí? I'm talking to your sister, man. Ṣé òun ló sọ fún yín pé sister mi lòun? Báwo lẹ ṣe wá jẹ́? Sister ẹ̀ báwo? Baby mi ni now. No, ẹ má dá ojú ẹ̀ rú because baby tẹ̀sán ẹ̀sìn you mean Teddy tí wọ́n máa fi ń pàtẹ àwọn télọ̀ tó kàn lè jókòó báyìí tí ó wà bẹ́ẹ̀ títí. Rárá, baby wo ló máa ń gbé wá sí òótọ́? Baby wo ló máa ń gbé fúkẹ́fúkẹ́? Ẹni sùn ṣé ó dẹ̀ máa gun kínní. Láyọ̀ àti àlàáfíà ṣọ́ṣẹ́ ń gùn ni. Bébè yìí rẹ̀ I'm sorry ẹ má nínú nǹkan tí ó kàn tó fògùn máa ń sọ̀rọ̀ mo ń wo wéètì ẹni o life weight pẹ̀lú heavyweight champion wọ́n máa para wọn tì. Ó fògùn bá mi sọ̀rọ̀ báwo.
ṣé mi nǹkan tó wù mí lẹ́yìn lẹ́ máa sọ nǹkan tó wù mí fún mi. Ẹ̀bùdó ẹ má bínú ẹ má kó mi òkú tí náà mo ṣe ẹgẹ́tì. Ẹ máa pé condition ẹ̀ nìsí. Èmi ń fi pé ṣé ẹni máa ní short of blood nígbà tí kìíní ẹ̀ pín sí ẹ̀ but ṣé nǹkan ṣe ẹ̀jẹ̀ yín? Olúwa ẹ má bínú ẹ mọ nǹkan tẹ́ máa ṣe láì kí á ti relax ni mo jà fún. Ẹ fi ti ẹja afárá yín ẹ fi tèmi lẹ̀. Okay, ọmọ àbá yẹn ṣe but in case ẹ jẹ́ kí room yẹn fast in case ó lè má wá fast ẹjọ́ òun máa room mi ń gbó gbàgbọ́ ó tẹ̀lé má pẹ́ púpọ̀ pápápá pòpòpò finish pápòpà ó tán. Ìgbà náà fẹ́ clean room yẹn tó ń sìn. Ó máa clean. Ẹ má bínú máa jọ few minutes wọ́n máa ṣe tán sẹ̀. Okay, few minutes. In case tí wọ́n bá tètè ṣe tán òun mọ ọ̀rọ̀ mi pẹ́tipẹ́tẹ̀. We are very sorry. Ṣé rí màá tó lọ ń sìn yẹn? Wọ́n máa ń ṣe bí ẹni tó ní làákàyè. Wọ́n máa ń ṣe bí ẹni tó ní làákàyè àbí wọn ò ní làákàyè. Ó ti ẹ̀dìgbà tẹ́ bá sọ ẹjọ́ ẹ kó clean up kan nígbà tí ẹ ti pọ̀ jù náà ṣáà ló máa sọ ọ̀kan tí wọ́n máa ṣe fún mi àbí rọ́bìṣì yẹn. Báwo wèrè iṣá? Kò ní dáa fún ayé ẹ máa bàjẹ́ lóbìnrin. Àti bá mú ẹ, ó bá kú o. Ilé ti fẹ́ mú, a máa rí lára ìgbà lára àwọn sáàfù wọn. Bébí jẹ lọ wù jẹ́. Máa lọ nílé ti ṣubú jẹ́ ọkùnrin. Ọgbọ́n ti gbádùn kí ní ìjú. Ara máa pa gbóyìn rẹ̀ pé ẹni tí ọ̀dọ̀ máa ṣe kí ló máa sọ. Sọ bẹ́ẹ̀ máa ṣe ó tẹ̀yìn lélẹ̀. Máníjà yìí ni o, ẹni tó níbi CEO ni o, ara pa gbóyìn papọ̀ ni. Èmi. Ẹ má bínú torí Ọlọ́run, mo gbọ́ kí ní tẹ́tí pariwo látara. Ṣé wàá òkè sá? Iṣẹ́ anybody offend you. Tí máa gbá etí yẹn ní gbọ́ràn mọ̀. Ṣàkánná òkè mo ń parọ́ tàbí mo ló ṣe dàbí. Mo ń tẹ̀ láti kíbu company náà ni as a customer. Nísìnyí báyìí gbogbo ẹni pariwo nísìnyí ẹ̀rẹ́kì sẹ́yìn anybody jáde empty mo jáde ṣe I'm the supervisor. Ta ni ẹni tó yọjú wò mí nu yàrá ni mo gbé mi fẹ́ mọ̀? Ẹ máa profile ẹ ẹ̀yàn tó yọjú wò mí nu yàrá ẹ máa wọ jáde fún mi sẹ́. Mo ń yọjú wò yìí ṣé ẹ ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ ń gbà ẹ̀? Máa yóò lè ṣe anything kí ló ní sọfẹ́ máa náà supervisor ni? Okay, do your work mo fẹ́ mọ. Jọ́rí tí bá lọ tí bá padà wá. Look at you. Tí bá padà wá. Ọ̀nà supervisor. Tí bá padà wá. Ìkú á ṣe yí. Tí bá padà wá. Àtijọ́ filẹ̀. Ẹ wo bó tẹ̀ ṣe nà mí yẹn lásán. Mo fẹ́ mọ èèyàn tó jẹ́. Kí ló dé wọ́n yọjú wẹ̀ lásán? Wọ́n yọjú wẹ̀. Àmọ́ èèyàn ló yọjú bíbá ẹ̀ níjẹta. Anybody ò complain. Inú bí náà ti yọjú. Wọ́n dẹ̀ complain. Ó dẹ̀ gbà mí. Ọwọ́ ẹ̀ lè díẹ̀ o. Lẹ́yìn, ayé yá bàjẹ́ ni. Ẹni ṣé ní kọ́lá fẹ́lẹ̀ ṣáṣe wò. Ẹyà bá wo. Àbóló, ó yà gbàgbà. Àwọn tó padà ayé ẹ̀ máa wá ṣe láì sún o. Àwọn tó padà. Kí ni mo ti láti ẹ̀ nọ? Kí ni mo ti? Ó yà máa mú bọ̀. Ó wà nù. Ó bẹ̀ sọ̀rọ̀ òwe. Oríta fún àwọn tó ní. Ẹ ní ojú bẹ́ẹ̀ ṣẹlẹ̀. Ẹ mọ bá. Èmi Ó yà kẹ́kọ̀ọ́ jẹ́ kọ́. ọ̀tẹ̀ ó fún wọn. Èmi kẹ́kọ̀ọ́. Pariwo mi. Èmi kọ́. Owó lọ sí ẹ̀rọ. Èmi kọ́. Ẹ̀yọ́ wá sọ̀ pé ẹ̀yọ́ ọdún wò.
Tani wá òkun wa. Ẹ bá lọ gbé wọn lọ bẹ́ẹ̀ kí. ẹ bá súnmọ́ lélẹ̀ yìí. Wàhálà ìtànà ẹ̀ mo náà kọ́ là rí láyé mi ìṣọ́bà ìṣẹ́ ẹ̀jẹ̀ tó bàjẹ́ ni. Ilé ìgbà ìgbà mi. Kí Bàṣírá náà wá páàkì. Wọ́n kàn máa threatening cleaner. Èmi ni máa bá wọn páàkì kìíní sí passage. Àwọn eléyìí náà jẹun tán. Tán bá jẹun tán, a máa ń wọnú rúùmù ẹlòmíì tó yẹ pé tọ́kí wọ́n ì máa jẹ kù bó jẹ́ gungun a máa jẹ. Wọ́n jẹ tán wọ́n fi ráìsì rẹ̀. Anybody àwa sáfù ààrẹ bó bá sì jẹ́ ìyẹn ò tí ẹ̀ kàn wọ́n bí ó sáà sí ẹni tí wọ́n fẹ́. Wọ́n lè lọ sí check it out nínú room. Drink ìlú. Ọlọ́run pé tèmi ní ilé ìwé ẹnikẹ́ni sówó oṣù mi gan tán bá máa yọ owó ẹnikẹ́ni bíi méjì yìí mẹ́ mélòó ni ó fẹ́ ká. Mo ṣílé Ọlọ́run o láti jọ tí mo ti ń sẹ́ńbí èmi mo jèrè jù mi ò bọ́ sínú fíríjì lẹ́yìn tó máa bí gungun ẹ̀jẹ̀ egungun tán. Egungun ẹja àti oúnjẹ ráìsì tí kọ́sítọ́mà jẹ dákun mọ́ bínú ṣé ìwé ewo títà ni àbí ọ̀sìn online bàbá jẹ pé ẹ̀ẹ́sì ẹ lọ pílánù ráìsì kó torí pẹpẹ súùpù náà fi pààyàn márùn ìsílì lọ pílánù ráìsì kalẹ̀ ọmọ pé ó di yáwọn túnú. ọtún wa mú ọtí kọ́sítọ́mà òun mú ọtí òkèlè. Kí ni gbogbo eléyìí báyìí tó ń sọ yìí ó ti ń pariwo jù mo wá sínú room I came here to do my job mo fẹ́ clean ní room ni. Mo dẹ̀ ṣe débẹ̀ mo rí pé mo dẹ̀ ṣe wọlé mo rí pé wọ́n jẹ rice yẹn tán mo dẹ̀ tún ẹ̀pù wọn náà ni eléyìí tí wàá sẹ̀ ni òun à rice púrúpúrúpúrú sínú dustbin ọ̀tọ̀ ní hòtẹ́ẹ̀lì tó máa náwó fún àwọn lọ́mà láti wá páàkì lẹ̀ so mo dẹ̀ fẹ́ páàkì ẹ̀ sínú okùn mi is it not a favour so tí ọtí tí ó dẹ̀ ń sọ yìí àwọn customer ló rà wọ́n ra 4 bottle ó dà pé agbára méjì lẹ̀mí wọ́n gbé so inú fridge ni mo ti bá 2 bottle so kí ó má dẹ̀ di pé lost for the buyer. lọ́ba wò pé kọ́ bá wọn parí rẹ̀ orí wọn yẹn tó jẹ́jà lọ tí dìpámẹ́ǹtì ti tiẹ̀ ṣe débi ọtí dìpámẹ́ǹtì ẹ̀ ṣe kan bí abọ́ torí mò ń wo àwọn yàrá káàkiri pé kí n páàkì àwọn abọ́ tí wọ́n ti jẹun kù mo níbẹ̀ mo rí pé ṣíṣí lọ́wọ́ àlẹ́ òtún kan ṣe ọ̀parí ààfù ọbẹ̀ ẹbí yìí ọbẹ̀ ibi ọtí ọlọ́tí ọlọ́mú yà sí tí màá sọ fún mọ́ndà yìí tí mo tó lè ṣe. dúró àfọ́sí fìnísì irú rìn wo mo rìn ok ní sùúrù kí la gbé kí lo jù báyìí náà kí la gbé kí lo jù yàrá tó lóde ìgbà tó lọ kó abọ́ǹbẹ̀ kí ni noodles táwọn yẹn rà ẹyin díẹ̀ tí mo bá bẹ̀ òun náà ni mo jẹ kó tó di pé mo kó mẹ́ pé mo dẹ̀ fẹ́ wá dé bíbáyìí even though mi bá ẹran kankan lórí àwọn ilé mo sì ní àti bá dọ́dọ̀ ẹ pé sáwọn tó sun wọn wòye ṣe àsánná jẹ ni àbí ajá ni wọ́n jẹ gbogbo egungun tán kí wá ní nǹkan tó sọ kí láti fà kí ló di pé o fẹ́ lọ sọ fún kọ́sọ́ ẹ o fẹ́ lọ sọ fún mánéjà. ó tún jẹ noodles táwọn ẹni lé ní jẹun.
ha bọ̀bọ̀ yìí láì ṣe èpè torí Ọlọ́run. Basira mo present ẹ fún gbígbà tí wọn gba Champions League ọtí Champions League ẹnìkè. èmi mọtí èmi mọtí. ọtí ni wọ́n filẹ̀ wọn. alẹ́ mi è mú sórí bàbá mọ̀ pé ọ̀fẹ́ bribe mi lóòótọ́ sálárì rẹ̀ dá méjì kọ́ kó àfọ̀ fún mi ní kéèsì sí close rẹ̀ dí or no dí. níbo náà ti rí wèrè editor tó gbé hard drive tó ti fọ̀mátì wá fún mi. àbí kí ni rádà àdálé kọ́ dá owó oṣù sí méjì lẹ́sùn pé o bá mi pé mo mọ̀ tí. ọ̀fẹ́ǹsì gidi. ok mo mọ̀ pé ọ̀fẹ́ǹsì ni torí pé o ti ká mi mọ́ báyìí nìsín ok o fẹ́ máa lò yẹn o fẹ́ máa fi yẹn threaten mi o lè threaten mi. ọ̀fẹ́ǹsì ni nǹkan tó ṣe yìí mọ́níjà gbọ́dọ̀ gbọ́ ọ̀n lọ́nu. ok ajẹ́ pé tí n bá lọ ìwọ náà máa lọ èèyàn tó máa lọ́nu òtẹ́ yìí pọ̀. torí kí ni. ok o rò pé mi náà ní secret ẹ lọ́wọ́. ọ̀yà o kí lórúkọ máa Mr. Ọlá tó jẹ́ customer ni tó máa ń wá bíbá tó máa ń gbóbìnrin oríṣiríṣi wa mi ò bóyá wọn ń dúró jẹun lé wọn ni tó fi jẹ́ pé oúnjẹ tiẹ̀ nìkan wọ́n sábà láwọn fẹ́ jẹ àwọn fẹ́ jẹ last time ìgbà tí wọ́n wá bóyá ọmọ tí wọ́n ọ̀dà bóyá yẹn ní brain failure ni o àbí kò sá padà wá ó dẹ̀ gbóúnjẹ lọ́bẹ̀ ó gbóúnjẹ wọnú rúùmù wọn táàbì tó yẹ kó bọ́tà ó bọ́tà torí ó níbi tèmi ti máa dọ́gbọ́n sìgá ni mi ò súnmọ́ láwùjọ bẹ́ẹ̀ àsáǹkà ni mo súnmọ́ sìgá so ibi tí mo ti fa sìgá yẹn tó dẹ̀ gbé oúnjẹ wọlé yẹn Basira máa jáde ni Basira máa jáde Ọlọ́run ọba ń gbọ́ mo gbàgbé sùn lọ síbẹ̀ àárọ̀ ọjọ́ kejì ló tó di jáde wọ́n dẹ̀ ṣe transfer sọ ẹ mo gbọ́ popom ṣé mo sẹ́ndì kúdà sí ẹni àbí mo sẹ́ndì money point ṣé ó pè ní mo sẹ́ndì sí ẹni àbí. kí ni nǹkan tó ń wá ká kí lọ́kàn ti tiẹ̀ pẹ̀lú Mr. Ọlá kí ni ìgbésí ayé rẹ̀ pẹ̀lú ti tèmi. títí ẹ gan ó pọ̀ ju tèmi lọ. yes kéèsì ẹ pọ̀ ju tèmi lọ lórí pé o ká mi mọ̀ pé mo mọ̀ ti customer èlò náà tẹ́nìkì àbí ráìsì àjẹkù mo lè sọ̀rọ̀ àmì dá ajẹ lójú ilé èkúté wípé òkè òun kàn jẹ ráìsì yẹn but ìwọ kéèsì tiẹ̀ big buy wọ́n máa àjọ ẹ̀ kéèsì àjọ ọdún méjì wọ́n lè má ti dájọ́ ẹ̀ wípé òun bá customer tó bá ti wá ọkọ ọlọ́kọ̀ òun bá alájọṣepọ̀ ó dà mo tún lè rọ́pò ẹ̀ mo lè ló bá àwọn oníṣẹ́fù sùn. mo lè rọ́pò ẹ̀. Òkèlè sébà ni. bẹ́ẹ̀ni. Òkèlè. ẹ̀bà. Òkèlè ibi tó fẹ́ gbà wọlé lélẹ̀ ìyá àbí. níbo ni wọ́n gbà wọlé. wàhálà ICUC ni. ó ti di kánayọ̀ bẹ́ẹ̀ yẹn. àtijọ́ kára wa báyìí. some situations just ṣẹlẹ̀. kí ló tún fẹ́ ṣẹlẹ̀ lẹ́yìn yẹn. jẹ́ àparí ọ̀rọ̀ sí i. àmọ́ next time wọ́n jẹ́ kí orí ọmọ wáyé sọ wá rí ọtí ọ̀pọ̀ àbá ń lọ ọ̀dọ̀ ìjà lọ́nà ọ́fíìsì tí bàbá ta ó fẹ́ mi lówó ti tẹ̀lé. ṣé mi mú wà ń bà ní. ó ti ń tún mú ó ti ní continuity ọtí jù. tọ́dọ̀ ṣé bí mo ti fi kán lẹ̀ kéèsì tèmi ti close ti pẹ́. ok kéèsì tèmi ló ṣe ẹ̀wọ́. orin fresh lọ́wọ́ yìí evidence mo lè yá ọ mú evidence yẹ lọ́wọ́. wọ́n kéèsì close yẹn ò ní kán má padà open ẹ̀. ó evidence tèmi lọ́wọ́ bọ̀bọ̀ yìí. lọ bèrè lọ́wọ́ Bobrisky àti Very Dark Man wọ́n close kéèsì wọ́n tún padà open. àgbọ̀tìjọ́ so tún máa gba ilé yìí. kí n sọ fún báyìí kó wá kọ́ ọtí rẹ̀ lọ́wọ́ rẹ̀. kó wá kọ́ ọtí lọ́wọ́ mi. kó wá kó. kò sí ọlọ́lọ́ ó dà kéèyàn máa rìnrìn kùnrin gbà mí gan o mo ti di Very Dark Man mo rọ́pò wèrè máa gbé ẹ lọ ilé ẹjọ́ a máa pò ní ilé ẹjọ́ tí wọ́n bá tún dà mo tún lè lọ wá ẹ pé ẹni tí wọ́n dá ẹ̀wọ̀n prison fún tí wọ́n fún ní apartment máa tún wù jáde ó tún máa padà lọ rojọ́. àdáni má gbàgbé àbúrò àdáni wáyé.
tó dáyé wọ́n ń ṣayé àdáyé tán wọ́n ń ṣayé tábà lọ tán wọ́n máa ṣayé lọ kí wá lóde o tá fi ń wẹ̀wù ìrì o tá fi ń wẹ̀wù ìrì tá fi ń wẹ̀wù ìrì o yé o tá fi ń wẹ̀wù ìrì o tá fi ń wẹ̀wù ìrì o tá fi ń wẹ̀wù ìrì o nílé ayé asán òmùlẹ̀ mọ́fò ọmọ ènìyàn dákun ronú ọ̀la o ó nílò orí ọ̀la ńkọ́ ó nílò orí ọ̀la ńkọ́ yé o ó yára dé tán kọ́mọ kíá o ọ̀làrẹ̀ wájú ṣàmàrọ̀jò mo pẹ́ bóyá àkólólò á pé bàbá dandan gbogbo bá jẹ́ lọ o àgbọ̀n jẹ́ bọ̀ ọ́. I did. You know, say person gas work now. Wetin dey worry you? You think say na because of money I come here? What's going on? What's this? Kí ló ṣẹlẹ̀? I'm so sorry. You're sorry for what? What kind of a nonchalant attitude is that? What manner of mannerless mannerism is that? Sorry for what? Kí ni gbogbo yẹn? Oh, don't lose it, manager. Don't lose it, manager. Don't lose it. You're sorry? Look, the very next time to try to charismatic behavior, I promise you'll be not so. A very, very hot soup. You will lose your job, you'll be fired. But there was no make-up. No, take customer bambo, or my make-up, but they come on hotel. I don't have phone information about the way I be able to go on you out. I go over to me and come make call you yourself. I don't have your advance address or one of the iPhone you are in here. If you try next time, you are fired. More of it. Move your silly ass. You don't want to like me. I'll fire you. I'll hire another person. I'll fire. It's alright. Màsínúmọ̀síkù láfáwọ́ ṣe máa palantia. Níbi láti ń gbé wọn débẹ̀ gbé wọn débẹ̀. Níbi láti ń gbé wọn débẹ̀ o. Sìmẹ́ǹtì dunlẹ̀. Máfa o lọ fà. Má gbé o lọ. Gbọ́ padà síbẹ̀ face mi move back move a bit. Ẹ wò wàhálà yìí ti pọ̀ sá o láìsí ní Boko Haram àbí láìsí lójú ogun move back a bit mo dẹ̀ move débi ẹ wọ́n ní reverse ẹnu kúlù wa. But you don't harm your supervisor. Now níbo ló ti mọ̀. Ẹ̀yin náà ni mo wá lọ. Òun wá mi lọ ó pàdé mi ò fẹ́ kọjá mi ó dẹ̀ mọ̀ pé ó pàdé mi. Tẹ́yìn bá rí mi ò rí yín ẹ kàn bóyá mo lajú lẹ̀ báyìí ni mo ní high blood high pressure kí tó fa nìyẹn. O lè ti wà ní àìsòbò ṣé mo gbọ́ pé ló máa mú nǹkan àbí ṣé wọn tó máa ṣe kí ni ẹ̀ máa ta pàpàpàpà ṣé náà sìgá nìyẹn ntẹ́yàn fún àbáyé tó ta pàràpàpà kò sáà mọ̀ pé gbòòdì wọn ló máa mú anyway ìwọ ló ní ẹ̀ tẹ́. ṣe rí nǹkan tí mo fẹ́ wá rí yín fún nǹkan tó wà very important ni ó yà mí lẹ́nu mi ìlú ẹ̀rì mo wà nínú bá ń bẹ̀ yẹn òjò lẹ́ ń pa mí mọ́nú bá èmi nìkan mọ̀ pé bóyá àṣẹ̀sí òjò ni mo bá bọ́ síta òjò ọ̀rọ̀ ń ta ìwò tójú ọ̀run ṣe funfun. ṣé ìgbé iṣẹ́ àwọn ayé àbáwọn mọ̀lẹ́bí wa ló fẹ́ máa ṣe mí. o serious rárá o mọ sẹ́ẹ̀ ní sẹ́ẹ̀ gbogbo tó ṣẹlẹ̀ ń bíbá ni o ti yé mi o mo mọ ẹgbọ́n tó ń dáadáa ni o torí mo ti béèrè ẹ o wá ń wá bóyá fẹ́ cover up ló ń ṣe ohun tó ṣe ń bọ̀ lójú ti rọ̀ ilẹ̀ kọ́ ló gbẹ̀yìn o ti lọ ṣiṣẹ́ oníṣẹ́ now like obìnrin olóbìnrin tí wọ́n ní kó máa bọ̀ lóòótọ́ tọkọ rẹ̀ ò tí ì dé o ti sáré wàhábì o ti pa yẹn àwọn náà dẹ̀ lápàájí ó máa tún ti jí sára kéèyàn tó dé ó kó ẹ̀kọ́ lọ́run this is sweat ló máa sweat tutù aṣọ mi ò ṣe tutù yá àbí sweat. wọ́n bí gbogbo tó ń ṣe nínú hòtẹ́ẹ̀lì ni mò ń gbọ́ tẹ́ni àwọn èèyàn máa dé o wàá máa lọ yọjú bó ṣe ń enjoy life wọn kí ló kàn ẹ́. kí ni ó kàn mí ẹ wo Mr. Túnjí jíjẹ́ tó gbé obìnrin wá síbí báyìí
ọmọ wèrè tó gbé wọn di wèrè tó ṣe náà tó di pàpàpà ló ń pariwo bí ọ̀wàwà wá mọ̀ pé ṣé ajá wọ bí ni ajá gbó bàtí màá yọjú báyìí dọ́kì wọn fún wèrè gbogbo gíbẹ́ẹ̀dì ló kán ẹ̀ṣẹ̀ ìzíìsì. wìtì tó wá yẹ kó o stop wọn tó bá jẹ́ pé wọ ó bá lórí orientation nínú iṣẹ́ wa ẹ̀ ó nídìí ẹ̀ wọ́n ti ń pariwo nìyẹn you are now starting recording. Now tó bá ti parí recording yẹn ló máa jẹ́ evidence fún ẹ wá o ẹ ti bá gíbẹ́ẹ̀dì wá jẹ́ á dẹ̀ playback wọ́n dẹ̀ sanwó bẹ́ẹ̀dì tó bá jì. Ọlọ́run ló fún ẹ lẹ́nájì pé tó kán ba bẹ́ẹ̀dì jẹ́ ẹ lájì ẹ náà máa fi sanwó. má mà ṣe bẹ́ẹ̀. wá. Dọ́bà mẹ́ra. ẹ ṣe ojú òní tí yìí for the first time tẹ́ ẹ ṣe mí lóore. ẹ fún mi lówó rí ìgbésí ayé bí ọtí dáàdì mi sì kọ́ lọ́n tó fọ̀rùn kẹwọn ẹ wà ní abẹ́ wo awọ aṣọ tó fi sin òkú mo mọ wẹ́n tí mo ti gbà ẹ fún mi 1 naira báyìí ẹ dájú ẹ wá fẹ́ fún mi lówó lẹ́nìí Ọlọ́run ló ní kéjì òpá mi ojú ayọ̀ ní sà ẹ wò ojú ní tìmí sà. ojú máa tì mí àdúrà rẹ ò lè gbà. Yes, because nǹkan tí mo fẹ́ fowó sí kọ́ ló ń ṣàdúrà fún so tó bá yẹ pé torí ẹ̀ ní ojú òfin ní tìmí mo fẹ́ kójú tìmí na èmi fẹ́ jẹun ni bá mi ra bread 1,500 kó dẹ̀ bá mi ra bá máa ṣe 500 take it tí mo fẹ́ ni bá mi nínú ọ́fíìsì. Binti na dasere na binti. Ìbùsùn owó pààyò. Owó obìnrin náà zọ. Èmi lè ṣe méjì nílé sọ. Básí bèbè. Bóò ni. Ẹ̀pẹ̀lẹ̀ bóò ni lọ. Sẹ́sẹ́ gbúrú lé. Ní tí mo ti bá yín sọ̀rọ̀ ní ìṣẹ́kùn ti jọ jábọ́. Ẹ bá ti já omi yìí kẹ́yà fi ṣe ni ire wa. Ìbáṣọ́. Nkọlẹ́. Ìwé ìfura rárá ni wọ́n ní ìfura lè lo oògùn àgbà ṣe bí yóò bá ní ọ ó yẹ kó ọmọ wo traces kó ọmọ wo ọ̀kankan tí wọ́n mọ̀ pé ẹni tó lọ jà lọ́fíìsì NEPA tó láwọn ò ní ná tí wọ́n ń bẹ̀ pé aláyé ẹni sùúrù Kánjí lọ́gbẹ omi ní dáàmú lọ́gbẹ ó wá rí pé NEPA náà wọ́n ra epo wọlé àná àfẹ́ tán jẹ́ ni tí wọ́n mọ̀ pé kò yẹ kéèyàn sọ̀rọ̀ mọ́. Bẹ́ẹ̀ni ọ̀rọ̀ ti pèsè jẹ́. Ọ̀rọ̀ ti pèsè jẹ́ ó yẹ kó o ti rí lára mi pé inú ń bí mi bó o ti máa ń lọ báyìí tó ń bọ̀ báyìí bó o ṣe ń lọ òun inú máa bí kí nǹkan sí ọ bí kí tirẹ́là kí ó fẹ́ẹ̀lì búrẹ́kì kó sì já wọnú hòtẹ́ẹ̀lì kó sì wà pa ọmọ kìsìn bí ó ṣe máa ṣe mí nù. ẹ dákun ẹ mọ̀ bínú to my own surprise tirẹ́là tó fẹ́ já wọnú hòtẹ́ẹ̀lì tó fẹ́ wá pa mí mọ́ bí tẹ́ sọ wọn ibo ni ó gbà kọjá sẹ́nu géètì. ìjọ tèmi bá wà ní ọ̀fun. yóò ti kọ́kọ́ pa yín kó tó pa mí ẹ̀yin ní ọ̀fun gbèsè ayé yín ibi tẹ́ fẹ́ fi gbogbo gbèsè ayé yín sìn lélẹ̀ ibi tẹ́ kù sílẹ̀ out of bond ibẹ̀ lápàrà gbẹ̀yìn síta sìn yín kò sí space kankan fún yín. ẹ̀sọ́ ọmọ pọ̀ ọ̀rọ̀ ń pọ̀ fagbára. ara kì í ṣe pé ọ̀rọ̀ pọ̀ fagbára. ìṣeré wà lápá abáyín bí ni. sórí. ìlà orí yóò ṣe ń jì látọ̀dún tí mo ti mọ̀ ní bẹ́ẹ̀ ṣe mọ́ wà nù sú ẹ̀sẹ̀ yóò ṣe ń jì ọlọ́run mọ̀ tẹ́ ẹ̀ fi sálárì ṣe gbogbo àwọn ọmọ ọlọ́tí mímú wọlé ni ó ti mọ́ra. dúró má bínú láàrin èmi àti ẹ ṣe àjọ ní àdéhùn àbá àládéhùn níjọ́ tó owó ṣe ń bì ó ní tèmi bá sọ nípa rúùmù yìí wípé máa yọjú bí o. mo sì sọ fún yín lọ́jọ́ náà torí mo rántí wípé mo sọ wípé out of bond ní ibẹ̀ kì í ṣe ibi táwa yìí lè mọ̀ wọ̀. non-staff wà bẹ̀ òun. non-staff ni mí gbà náà. nígbà wá ti di staff ṣé tapioca ọmọ iná ta kíní kóńgò tapioca nísìn kọ́ ọmọ àgbà tapioca tuntun bẹ̀ òun jọ má bínú ṣe bí yóò bá ní ọ ọmọ tí ò rí gbẹ̀yà kí ni wọ́n ń ṣe fún un. ọmọ bọ́ọ̀dì fún ni ẹ ti rọ́ọ̀bù bọ inú wọn. ìṣáná òwú ẹ ti bọ yọ wà bá èmi jáde àbí yọ jáde àbí ṣé ibi èyí wọ̀ rárá ni. ṣébi àkàìmọye ọmọ ló ti gbàgbẹ́ kọjá ìyún ti ṣíwọ́ ọ̀sẹ̀ mi ò láyìn kò ní ìjà ń bú. kò ní jẹ́ nǹkan mọ́ báyìí. wọn ò jẹ kùkúmbà mọ́. èmi kẹ́ èyí jẹ fíṣì rò. ó wọn kò rò. èyí jẹ gálà kárọ̀tì. n ti wọn yìí jù. bọ̀ọ̀lì náà. kì í ṣe fífàìtì mi. kùkúmbà ò ní 250 orí wọn máa kọ́ọ̀fù báyìí. ó ti kóró jù gbogbo nǹkan bíi green green. ibi yóò máa bọ̀ yóò bọ̀ di fún bí àwọn tàbí ó kà original ń bẹ ní tèmi ó ṣe pòpù ìgbà náà lẹ́sẹ̀ èjì orúkọ yẹn tẹ́ máa pé bébì ó ń dùn mí ń dọ́wà bí o ò lè dá jẹ o ò lè jẹ tán ń dọ́wà níbi o ò lè dá jẹ ìṣẹ́lẹ́sẹ̀. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ lọ́jọ́ kìíní àná tí ẹ wù àtẹ̀wù ní ẹnu géètì
tèmi ò bá lo ọgbọ́n àlùkòrò yìí fún yín lọ́jọ́ náà ó possible kí n mọ̀ ríṣẹ́ torí mo mọ̀ pé ẹ fẹ́ fi tibí ẹ fẹ́ fi dáṣẹ́ rí àfún mi lọ́jọ́ náà òun náà lè jẹ́ kémi náà lọ́pọ̀lọ́ ọmọdé tèmi pé ẹ mú wá ọ bàbá ti dé bí àjọmọ̀ ọmọ bá sì lọ́mọ sí síra wọn. ṣé àti mo tàbí yókà tó ń bọ́ sí ìnira fún ọ báyìí. ẹ̀yin láìkẹ́. gbogbo ohun tí èyí lè bọ́ sọ̀rọ̀ tí ọmọ pàpà àgbà ni mi ni wípé bó ṣe gbé oúnjẹ ilé nísìn gbé oúnjẹ ilé nísìn ní sọ̀nù olébẹ̀ kọ́ lórí ìdírun mú kí n lọ dá ifá ọ̀bàrà ni mẹ́yìn ifá ló ní mọ́ gẹ́dì mọ́ ọ̀bàrà ni mẹ́yìn ẹni tí wọ́n bá ń dá fún ọmọ sí àṣẹ ó di wíńdò báyìí ọ̀bàrà ni mẹ́yìn ifá ló ní mọ́ rẹ́dì mọ́ ọ̀bàrà ni mẹ́yìn. tó bá jẹ́ àdéyé ifá ló tẹ̀yìn lójú tó bá tọ́ lára kò lè ṣiṣẹ́ fún àwa ẹ mọ̀ jẹ́ tẹ́ pé mo máa ń pàtàkì yín nínú gbogbo àwọn staff tó wà níbí bí ọ̀tá mọ́ fi ń sáàfù wọn bó sì tún rántí ọjọ́ náà ló jẹ́ mọ́ fún yín bó tu ọ̀tá so kò jù bẹ́ẹ̀ lọ lórí tibí ẹsẹ̀ rọmẹ́ǹdì yín kò lè possible èmi ìjà arúgbó ọjọ́ sí mo ti tàn àti fẹ́ẹ́ rà. ẹ̀dùn ṣé tó ń sọ ní ìsinmi pé ká sọ pé kíní ìjìnmi mọ́ sá sórí wáyà ó lè jìká. ele kì í ṣe favourite mi nǹkan funfun mọ́ ní. ọmọ nǹkan ọmọ àgbàdo ọ yà lórí burúkú tó bá bínú tó máa ti. ẹ wo ṣé mo lọ tẹ́ ẹ̀ ní tẹ́fẹ́ sọ mọ́. ṣé bí mo ṣe pọ́ láti pẹ́ kó gbé oúnjẹ kó ní sùúrù bí. a ní ò lè ṣe é ṣe sà ẹ mọ̀ bínú èwo mò ń lọ mo ní iṣẹ́ kọ́sítọ́mà tí mò ń ọ̀dà ìṣúwàlà mo ṣàtúrọ̀ ṣẹṣẹ pé ò lè kó wọn jù mí. ẹ mọ̀ bínú ságéètì ṣe ní nǹkan mi tẹ́fẹ́ sọ for the last time àbí ẹ̀ ní kí n máa bá tẹ̀lé. mo pé ó ro èjì ó tún ro senior officer lẹ́nu géètì. òun náà ló sì jẹ́ mọ́ respect tó sì jẹ́ mọ́ dúró. sọ ma pé mọ́mọ́ àti wáyé olónàgún mo ti lé mọ́ àti lọ ẹ̀. àwọn òwe ìjọsìn kò possible mọ́ sẹ́gun mi sọ pé ibi kò fọ̀nsán mọ́ eléyìí mo lè fi ṣe promo torí yín kí n gbàṣẹ lọ́wọ́ yín bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ sí àti lọ olùnàgún yín ibi yín fi gbàṣẹ lọ́wọ́ yín mo lè fún mọ́níjà lọ́fẹ̀ẹ́ kó fi gbàṣẹ lọ́wọ́ yín mo lè fókèlè lọ́fẹ̀ẹ́ kó fi bá rọ́ọ̀pù yín kí sẹ́ fi bọ́ lọ́wọ́ yín supervisor mo lè fún lọ́fẹ̀ẹ́ gbogbo àwọn tí ń bẹ́ ń bì tọ́jú àwọn tí mo jẹ́ mo lè fún wọn lọ́fẹ̀ẹ́ kán fi gbàṣẹ lọ́wọ́ mo lè tẹ̀yàn sí kán náà yẹn kán pa yín dànù èmi rẹ̀ ẹ mọ̀ èyí ṣe irú àwọn náà sọ lóhùn bá ẹ mọ̀ jẹ́ yín dádì yìí. ó sábò mi àrélù ó sábò mi mo sì lè fúnra mi punishment yìí sí ní jóge. Africa máa fẹ́ gbọ́ fún mi ẹ̀kọ́ sí fún mi ẹ̀kọ́ sap. Kí ló ṣẹlẹ̀? Kí ni ò ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ tó gbé omi tì mí láyà báyìí? Nígbà tí kọ́kọ́ wá fún mi lẹ́yọ̀ kan, méjì, títí dórí mẹ́rin. Mo dẹ̀ wọ́n pé kí kúkú gbé gbogbo ẹ̀ fún yín. Pé òun ni o máa mú o, àbí? Ọlọ́run mú èrò ọkàn ẹ̀ bó ti wà, Ọlọ́run mú èrò ọkàn ẹ̀. Bẹ́ẹ̀ ti wáyà tẹ̀ lè pa mí sílẹ̀ sẹ́yìn. Kálukú wá ṣe tiẹ̀ ní ẹ lè pa mí sílẹ̀ sẹ́yìn. Ọlọ́run ní kálukú orí pẹ̀lérò ẹ̀ ṣó ti gbọ́. Ẹ tiẹ̀ ní sùúrù, ṣé tẹ́rọ ń ju tíde látẹ̀kọ́ ni? Ṣé mo lọ lórí ibu rẹ̀ ni? Ẹni tá a ránṣẹ́, ẹni bẹ́ẹ̀gì àdùbí ń ṣẹ́ ara rẹ̀ lọ́bẹ̀. Gbogbo ibi tí mo ti rán tí wọ́n ti ń ta búrẹ́dì ládùúgbò yìí, gbogbo ẹ̀ mo ti padà kiri káàkiri. Kó wá jára mi ni mo ránṣẹ́ gan, má ti lọ má ti dé. Torí gbogbo ẹni tó bá lọ gan ó bá dé, kì í ṣe gbogbo ọlọ́bà kú. Mi rí olùsílẹ̀ lọ bread and banana àárín. Ẹni sùúrù. N tí mi lè ṣe ló ń sọ ẹ̀, sùúrù láago mélòó. Omi yìí ni mo fi ń sustain. Ó ṣe ń bá lọ yẹn máa jí mi ṣá o. Ẹ wá lọ náà. Wà ló ṣubú kó sí méjì wà dé. Ibi náà pa mi látàrọ. Kó sí gbogbo àdúgbò ìlú ti wà dé. Mi ti jẹ kankan látàrọ. Mo ti wà mi ti jẹ anything. Àmì ilé wa ṣe. Mi fi ṣeré o. Sọ̀rọ̀ tí ọjọ́ tí kọ́sítọ́mà wà kan wá mi. Tó lóun ti jẹ kankan látàrọ. Tó mutí. Sunday Mr. Sunday. Tó mutí. Mi ti jẹ kankan. Ó dẹ̀ mutí. Mi ti jẹ kankan látàrọ. Ó mutí. Ìgbà tó wà mutí yóò tán. Ó wà ń bi sẹ̀mó. Àti pọ̀nmọ́. Pọ̀nmọ́ tí ò tí lọ. Ṣọ́tí ló di sẹ̀mú. Ẹ mọ̀ pé ẹlòmíì tó bá jẹ sẹ̀mú kò tí ì jẹun. Ẹ ló fi bí mo ti wà yìí mi ò tí ì jẹ anything. Mi ò wá lè sọ mo lè mú tí ó kí n bí ndómi o. Ṣé bẹ́ẹ̀ náà wá sí mà? Má bàa wà. Òun ló pè mí. Hello? Ìjà lọ sí wọn gbé ọ sí pé
Do you know I'm your supervisor? Okay, mo rán ẹ̀ńtẹ́ látàárọ̀ gbogbo bí tẹ́tí ta búrẹ́dì lèmi fúnra mi ti ni mo ti lọ mo ti supervise káàkiri. Mi ì rí ẹ kó dé. Why all this nonsense now? Ebi dẹ̀ pa mí. Supervisor, ẹ wo ìjọ tẹ́ ẹran mi látàárọ̀ búrẹ́dì tẹ́ ẹran mi. Mo kàn ń rìn káàkiri ni o. Ẹ bá tún rí ibi tí mo ti rí èrò pọ̀ bẹ́ẹ̀ gan o. Kó tó lè kàn mí yóò pẹ́ o. Èrò pọ̀ ló sọ fún ẹ pé kó má ra nǹkan tó fẹ́ rà tẹ́mi fẹ́ jẹ wá. Kill my friend kó ra nǹkan tó fẹ́ rà bí kò ń ṣe ni. Ṣé kí kúkú fowó ra bámà? Ẹ̀rà wá kí n máa là. Olùsí òun ló pè mí ó kọ́ọ̀tì. Nígbà tó gbọ́ pé mo ti ń bínú, mo ń para ẹ̀. Búrẹ́dì mi ti dé. Búrẹ́dì gbígbóná ni. Gbogbo ilẹ̀ máa ń ṣe nọ́ọ̀sẹ̀sì. Ìwà ọ̀gá máa ń ṣe. Ẹ̀jẹ̀ má fi kọ́ra ìjà máa ń ṣàlàyé. Mẹ́lẹ̀ náà sọ̀rọ̀ kó fi sánú àpò. Ẹ ṣáà máa jì ní kó tó dé. Búrẹ́dì yẹn gbígbóná ni mo rẹ̀ fẹ́. Gbígbóná. Ara rẹ̀ ọ̀yà ó lè ti dàrú. Kájọ gbogbo látàárọ̀ tí mo ti rán ẹ̀ńtẹ́. Káròdò kásù kí lára ilé òmù. Ẹ má bínú sá. Ṣé ibi tí mo lọ ó pọ̀ gan. Mo lọ sí Mississippi, mo lọ sí Iowa, mo lọ sí Papa Supe. Ó ń ṣe promo rìn ni. Sábẹ́ mi gbóúnjẹ jáde bí ti ń palú ẹ̀ látàárọ̀. Ó kàn ń ṣe promo rìn. Láti ó wú ẹ̀ láti rìn kọ́ dàwọn ara rẹ̀. Gbogbo mo tẹ àmì gọ́fúrà mi ti jáde síta. Láti gbóúnjẹ kiri. Ẹ nípa àdé nǹkan tí ó jẹ yín. Ṣé ilé ayé tá a wà yìí ní ọkọ̀ pẹ̀lú bàbá rẹ̀? Èwo leléyìí? Nǹkan tẹ́ ní rẹ̀ ni. Where is bread? Where is what? Where is bread? I see butter. Where is bread? This is Bama. Where is the bread? The bread where I can take to kill Bama. What the fuck? Bro? Ẹ̀yin lẹ pè èmi mo pè yín sọ. So yàgbèrè nígbà tó ń lọ mo ní bá mi ra bread àti Bama. O mú Bama wá. Where is bread? Are you playing? Gbàgẹ́jọ yes sir. Nígbà tí mo ní àwọn èèyàn pọ̀ ń bẹ́ o kí lẹ sọ fún mi ẹni pé kí bá yín ra Bama wà ẹ fẹ́ máa la èmi dẹ̀ ni mo lè bá yín gẹ̀ẹ́tì Bama wà pé bóyá Bama ilé fẹ́ràn Bama ó lè jẹ́ pé ẹ fẹ́ fún mi lo Bama bí ẹ sọ Bama di custard ló jẹ́ kí bá yín gbé Bama wà lé. Àbí wèrè lélẹ́yìn mo sọ Yorùbá fún ọ o ní o débẹ̀ ò rí búrẹ́dì ṣe kó ra Bama wà mo ní ràákì máa la. Ẹ ṣe ràákì máa la lèmi tẹ́lẹ̀ mo sì bá yín ó yá ta ló jẹ̀bi báyìí ilẹ̀ ní bá yín ràákì máa la làwùlàwù ni ẹ sì la. so n prank mi ni. Prank báwo ṣe irú prank wò rè báyìí ṣé bí ọmọ Ọ̀yọ́ ni mo pè ọ́ ṣé àṣàǹkà ni ẹ. àmúṣúmọ́ wíìsì. ọmọ Ọ̀yọ́ mo pè àṣọfojújọ Ọ̀yọ́ àṣeégùn ni ọ gbọ́ Yorùbá. mi ń gbọ́ Yorùbá báwo. gbọ́ kí n jẹ́ èèyàn lẹ́gọ̀ọ́. èwo lẹ́gọ̀ọ́ wèrè yes sir last order ni mo follow ẹ̀yin lẹ́sọ̀ pọ̀ ọ̀gbà tí fúnra mi mo pè yín yes sir ó kéré mẹ́ta tí tí ní ma fi pé mo ní ọ̀pọ̀ èèyàn mẹ́ta tí kìíní ma fi pé ẹni rabama kí n máa là tẹ̀sí fàdún náà nìyẹn rabama kí n máa là yes sir mo á gbé láfún yín kí a máa là ẹ̀ ń sọ fún mi pé kìíní. wèrè máa ń ṣe bí eré ó máa ń sọ ọ́dọ̀ tọmọ mi lọ́wọ́ ṣé mo fẹ́ po bá máa mú mi tí mo bá sùn ẹ̀ jí mi ẹ̀ ṣàánú mi ìjà lọ sọ́ndì ọmọ mi ni ṣéèdì ló mú ọ ní. o mọ kọjá ọlẹ́gọ̀ ọ̀rọ̀ abámà kí n la ṣé màá la bámà ni àbí kíní sọmọ ìgbà yìí. ẹ ti bẹ́ẹ̀ lè ní bámà. ẹ bọ́ ọ́ dẹ́sà. ewé ilé ẹ̀kọ́ mọ́ mi. ọmọ o ti ya wòlé. wọ́n bí apẹ̀kẹ́ bá ń wá okùn wá. sọ lórí ikú rẹ. bàbá wọ́n ló ń jẹ́. bàbá ló mẹ̀sán mi. bàbá ló mẹ̀sán mi. bàbá ló. dábì. àbúrò yẹn bá tẹ̀ yín. ẹ̀yin tí mi lọ sí. bábí. kí ló tẹ̀ ń ṣẹ̀sìn báyìí? mi ìdédé ṣẹ̀sìn ẹni tó sọ mí dẹ́lẹ́sìn. ta ló sẹ́yìn dẹ́lẹ́yà àbí kí lẹ sọ. látàárọ̀ mi ti jẹun kankan kọ́ lọ bá mi ra búrẹ́dì àti Bama wa ó dẹ̀ pè mí ó débẹ̀ ó rí búrẹ́dì ṣé kò ra Bama ra wá kí n máa la ṣé Bama ni wọ́n ń lá lé yín ni. ẹ ṣe Túndé Ọláyẹsù. ṣé wọn láyà. wèrè ṣé dúró dàrẹ́tọ̀ ni tó ń dàrẹ́tì mi lójú ara ẹ̀ ni ó jíṣẹ́ gidi ọmọ sẹ́jà ń kọ̀ rẹ̀ tiẹ̀ wéré lélẹ́yìí o. my bad ẹ̀ẹ́dì tó ṣẹlẹ̀ ní wípé wọ́n rán mi ní bread ìgbà tí mo débẹ̀ mo dẹ̀ pè wọ́n fúnra mi pé
ẹ lọ sá o ó kéèyàn mẹ́ta tí kìíní máa fi pé o wọ́n dẹ̀ ni bá máa lò wà nílẹ̀ wọn ra bá máa kí n máa la ẹ understand mo àwọn pé ẹ mọ̀ wọ́n dàbí ambassador polybag mo pé wọ́n fẹ́ fi bá máa wọ́n fẹ́ fi matric ara wọn kọ́ fi bí. Àpèkẹ́ ṣé ìgbà tí ojú ẹ̀kọ́ mo ti fòónù mi tí mo sọ pé mo ti dẹ́rù bà pé ra búrẹ́dì bọ̀ tí mo rò pé búrẹ́dì ìgbóná tí mo tún sọ pé fún ọ jẹ. Ok kí ló dáwọn já mi lẹ́gọ̀ọ́ pé báyìí bá máa ṣé mo jẹ̀bi sà. Mọ̀rẹ́ mọ̀ tẹ́sí olórí ibú ọmọ torí ẹ̀ lólórí burúkú àgbàlagbà sí wa má sọmọ ilé sí. Èmi kọ́ bí. Bẹ́ẹ̀ ṣe ń jà yìí bẹ́ẹ̀ ṣe ń jà yìí ṣé kí n gbọ́rọ̀ ni. Ó ti jà wèrè. ẹ wo ẹ jẹ́ sọ tòótọ́ fún yín ẹ jẹ́ kí àwọn kọ́sítọ́mà wọlé kí lè tẹ̀ ń wúwa báyìí ẹ kàn bẹ̀rẹ̀ sí pariwo ariwo ìgbà ti kọ́ bá gbogbo àdúgbò. Wọ́n fi ọ̀rọ̀ mi tí ì jẹun ẹni mọ̀ ń pariwo an angry man is an angry man ẹni tẹ́bí bá ń pa alágídí èèyàn ni mi tí ì jẹ́ nìtẹ́ wọ̀rọ̀ kọ́sítọ́mà ṣé kọ́sítọ́mà kan ti wọlé bí nìyí ṣé kẹ́mi kú síbi ni kẹ́mi pa mí kú tí kí kọ́sítọ́mà tó ṣe make it die. Àpèkẹ́ ẹnì kan kọjá bí nìyí. Ok ẹnìkan la nídìí bíbí àwa ta nídìí more customers kí bí ilé bá jí dáadáa ìgbà tẹ́ ń complain sí pé ṣé kí n wá kú ni ẹjọ́ tẹ́yìn bá kú tó tẹ́ bá kú ṣé kò ṣe pé opportunity náà ni ok ẹ lè kú fò tẹ́ kó tẹ̀lé bá gbòòrò dáadáa. tí èsì rẹ̀ sọ fún ti. pẹ̀lẹ́ fún mi láyọ̀. aláàtì ìjẹun ṣé nígbà tí mo ní kọ́ ra búrẹ́dì ṣé Àpèkẹ́ mi sọ fún mi tó bá ra búrẹ́dì máa fọ jẹ gbígbóná ó wá rò fìfò wá ṣé máa jẹ ládùn. kò sí problem manager náà gbóhùn yín náà sọ pé kí n pa méjì. ọ̀tá aláàlá bá manager. ẹ̀yin méjì náà péjọ. you and you. mo jẹ fẹ́ mi tó ti jẹ kankan tí màá tó rọjọ́ nú fìfò wá. ṣé kí n sọ fún ọ pé ẹ wà. bá máa mú un. bá máa tún bá. lẹ́ẹ̀ kó yẹ ti dà manager pè mí. ó lọ àbí tí màá sún bàbá ìsìnmọ́ ló kù ọ máa lọ o èmi ò fẹ́ bẹ̀ fún. tó fi ń dà. ẹ̀sán kù lélẹ̀ fún ọ. À ń bọ̀ o. À ń bọ̀. À ń bọ̀ kí ni. Ó yá. Ẹ dúró báyìí ni o. Ẹ dúró báyìí. Ẹ dúró lọ. Ó tó. Ẹ káàsán ẹ kú ìjókòó ẹ dákun ẹjọ ṣé ẹ fẹ́ lọ́ọ̀jì ni. ṣé ẹ̀rọ àmọ́ mo gbé èèyàn wálé. ẹ nílé wọlé torí bẹ́ẹ̀ ṣe ń hànú bí ẹni torí ò pé òun káàbù lẹ́ ń wà lẹ́yìn tẹ hànú tuntun bá òun lórí káàbù lásán ẹjọ ìyá mi ẹ má bínú ti yín ẹjọ ẹ bẹ́ẹ̀ ṣe ń lọ iná ẹ̀ dáa ẹ sáà mọ bẹ́ẹ̀ ṣe máa ń reception. Bàbá Géètì bá wàhálà bàbá Géètì ọ sọ pé mo ti ń tànù ṣé mo ní tànù. Ẹ̀mẹ́ta. mo ti tẹ àlọ́ nkónkó ó dìde ó ṣe Géètì mo tẹ àlọ́ nkejì ó dìde ó ṣe Géètì mo tẹ àlọ́ nkẹta ó dìde ó ṣe Géètì ọwọ́ sẹ́kẹ́ mo ti ń tànù jù mo ń tẹ ṣé mo ní tànù ṣé ìwọ ò mọ̀ ṣe ṣé ò mọ̀ ṣe o máa sọ fún èèyàn tó ti gùn àyè bíbáyìí sọ pé ó lè ṣe iṣẹ́ sọ fún èèyàn náà ó lè ṣe iṣẹ́ tó o bá ọmọ iṣẹ́ ọmọ kúrò mbẹ ọmọ kọ́dà ilé ọmọ lọ́sùn tó bá jẹ́ mọ́lẹ̀m àbókínì ó ti wà ẹni gate tí àyànbó ti tẹ́ gate ẹ̀yẹ kan káì mọ́lá ọmọ lóbe ọmọ ṣí gate àmọ́ Yorùbá bá ń kálí wàláyé ọmọ nsẹ ọ̀pẹ́ lọ́jì bí báyìí ṣé mo jọ èèyàn tọ́pẹ́ lọ́jì Alhaji Bala ọwọ́ ọjọ́kọ̀ síbẹ̀ akọ̀wò àwọn òbí àlọ́rú burúkú tó o bá pẹ́.
fẹ́ ṣiṣẹ́ kò sọ fún ọ̀gá yìí kó a ò fẹ́ ṣiṣẹ́ sọ fún ọ̀rẹ́ kò fẹ́ pé ni tó wá ń béèrè àwọn tèmi ṣó mọ́ èmi ni. Aya shigeti mana. Musa shigeti mana. Baba sọ fún nan. Aya la shigeti mo pe jáde. La shigeti mo pe jáde alan konko. La shigeti elen alan keji mo pe jáde elen kenta timba sobe elen keta ọmọ ari wala. Ṣé wọn ke Yorùbá sọ̀rọ̀ ọkọ àwẹ̀. Ọ̀sàkúnlé tó kọ àṣìkà ojú olóòmórí ọmọ bàjẹ́ tọmọdé sọ́fún ẹlẹ́ẹ̀kẹta ọ̀yà láṣígẹ̀tì bàbá sọ́fún náà láṣígẹ̀tì tó bá bẹ́rí wàhálà ṣé ọmọ ọkọ ẹ̀mí mọ́làm gógó wàhálà àwọn mọ́làm wà ọ̀yà láṣígẹ̀tì. Baba sobo baba to momo ope wàhálà malan mo sọ fún tẹ́lẹ̀ mo sọ operi wàhálà ó de mori wàhálà ni torí èmi Alhaji wàhálà akwai magana akwai wàhálà ó mari wàhálà ni ní bí báyìí ni kò ṣe ó máa jáde kò ṣe ó máa wọlé torí Yorùbá sara oko awi Ọ̀sàkúnmá ojú ẹ̀ àti yọ ikwini ó máa yọ ojú ẹ̀ ọmọ bí wọn ikwini ọmọ sábún nǹkan tí ṣe kò dání ẹni ọmọ rí wàhálà malambala mumbo. Basira am I? I'm good. Basia baby ẹlẹ́mi tó ṣọ́ omi múmu omi kò ṣe nǹkan ló láàgùn bí bàtẹ́ ìbá jáde lẹ́wọ̀n ẹ̀. Ó ti sún oúnjẹ àwọn kọ́sọ́mọ̀ ti pẹ̀kẹ́lẹ́ dànù lọ. Ẹ̀ǹdí ò ní tiẹ̀. Ó yá kí ló fẹ́ sọmọ náà. Sórí àṣà ebi ń pa mí ni. Ṣé wàá rí ibi tó ń pa mí ni? Ó dà pé àwọn oúnjẹ tó mọ bá wa sè, ó máa ń fi ìjábẹ̀, ó máa ń fi ń fọ kòkó rin. Torí tẹ̀ bá fi ìjábẹ̀ fọ kòkó rin, kò sóúnjẹ tẹ̀yàn lè jẹ láyé, kódà wà láàrin ẹbí ìgbọ́n èèyàn ní yó. Ọmọ ẹ̀ dáadáa mọ̀. Ọmọ ó tún ti bẹ̀rẹ̀ orí ibú ẹ̀. Jẹ́ kó rí ẹ pé o. Dákun sígbà tí mo fi ìjábẹ̀ fọ kínní, ṣèbí kọ́sítọ́mọ̀ mo fọ̀ fún sí mo ní ọjẹ́ bí oúnjẹ. Bébí kọ́ lè bá àwọn ọ̀rọ̀ oúnjẹ lọ́wọ́ tèmi ni. Kó wá máa fọ abẹ́ sínú oúnjẹ gan, ṣé kò dájú ìjábẹ̀ tó fi fọ kíni lọ? Mo fọ ọlọ́mẹ bá mi ṣe indomie wá bá mi fi ẹyin méjì sí ṣùgbọ́n ojú mi tiẹ̀. Má bínú ẹyin méjì kí ló fẹ́ ṣe sáta ló fẹ́ ṣe àbálùbọ́sà bẹ́ẹ̀. Àtàdà ṣé rodo ni àbí. mi ì jẹ magi fi àlùbọ́sà gan mọ́jọ pọ̀ jù rodo nílò wọ́n lò tàtà sí àbísọ́ǹbọ̀. Kí n fi rodo sí fún mi 1.5 báwọn ọ̀padà wàá gbé tó fẹ́ ṣe. wá mi ìlú wọn ń ta pósí gan èló ń pósí mo ní o bá mi ṣe indomie wọ́n sọ pé jẹ́ ṣé o fẹ́ gba owó ẹyin lọ́wọ́ mi ni. Kílẹ̀tì ní gbowó ẹyin lọ́wọ́. Basia. Ṣé mi gbé pọ́tírì bí ni àbí mò ń sùn di iye ẹyin. Irọ́ orí ibú wo ló bá mi sọ. Pọ́tírì wà lọ́pọ̀lọ́ ẹni tí bá ṣe pé òye alágbàkó ṣọ́ pé ó ti mú mọ́ọ̀tì mẹ́fà rí nínú fíríjì jẹ́ pé ó tún fọ́gò láṣìírí àbí mi bọ̀ láṣìírí. àjọ máa ń ṣe fúnra wa. ìjọ tó fún àlejò tó wọ́ àwọn tó ń gbé ẹwọ short corner tó ń fún dọ́gì mọ́ corner tó ń gbé ẹwọ corner tó fún ní trophy. gbogbo lọ́wọ́ ẹ̀ àbí èmi ń bú ọ láṣìírí wọ̀ fẹ́ tí ó mi láṣìírí gbà lọ́wọ́ mi. èmi lọ rí pé èèyàn kan fún mi ń dọ́gì ibo mo ti gbà àkáǹtì wo mo gbà sí ká ló transfer ẹ̀ fún mi. tàfi kí dìgbòlùjà. èmi olóògùn sọ̀wọ́ wèrè. ó wọ́ wèrè kẹ̀ kó kápá ẹni tó ń fún ọ ní dọ́gì kápá ẹni tì olùbẹ́ mi mọ̀ pé máníjà ń wọn. ìjọ ìwọ ẹlọ́lọ́ ń ta indomie àtẹ̀yìn 2-4 ló ń ta indomie àtẹ̀yìn gbà tó bá ṣe owó pàmpé fìyà jẹ ọ̀pẹ̀ fìyà jẹ ó wá ní kí wọ́n sẹ́ndì owó sẹ́kẹ̀ǹtì tèmi wọ́n sẹ́ndì 22,000 jọ má bínú ṣé wọ́n lu mọ́gùn oúnjẹ ni àbí ayé wọ́n bàjẹ́ fún oúnjẹ. mo borí ẹ dàrú tẹ́lákùn sí gbàtẹ́ ní ṣe 20,000 ọmọ bẹ́ẹ̀ yóò jẹ́ mi lọ́wọ́ tẹ̀lé bóyá mò ń bá apá ilé owó rẹ̀ jọ tí ì gbowó àbọ̀ ọmọ tó mọ owó tó fún mi jọ̀nà sórí ẹ pé sá. ẹpọ̀n ló jí ọ ẹpọ̀n jẹ́ ìwọ fẹ́ gbé tí mo rí ọ báyìí tó fi ọwọ́ lé ibi gíláàsì báyìí
tó gbọ́ lé kiri báyìí tó kí àárẹ̀ jáde tán mi mọ̀ pé o láhùn àárẹ̀ jáde tán wọ́n á fún ọ ní baba dọ́gì ó wá ń dún bí ẹ̀wà mọ̀ gbà bàṣà ríngì tó ẹ tí wá wọ́ọ̀sì débi pé ó dùn ara bí wá ó wá lílé mi mọ̀ pé gbogbo nǹkan tó kọ́ lóra mi mọ̀ pé kí ìwàlẹ̀ o ó lílé kìtì pọ̀ báyìí ni ó tún wá ní ojú abọ́ ẹ̀ tí wá tìkì bí ìpọ́n mọ́. sọ̀rọ̀ èèyàn ọmọ tán bá ti ti lé olórogún wá báyìí tó yẹ pé lé olórogún náà ti wò yín dàgbà ẹ̀yìn mọ̀ ẹ̀yin lẹ máa bóyá yọ ìwọ ló máa bóyá ẹlẹ́ta ìwọ ló mọ nǹkan tó rí tèpèlè ìwọ ló èpè ti olóṣò ni wọ́n ti ẹ̀ ti ta kò sẹ́ tí ò lè wọ́n. wèrè ẹ báyìí mo mọ́kọ rẹ mo dọ́kọ ẹ mọ́ o mo fẹ́ tú àṣírí ẹ mo fẹ́ bà tiẹ̀ jẹ́. gbà ṣé n tó fẹ́ ṣe ẹ kí ló bá ṣe mi mo fẹ́ tú ọ láṣìírí gidi pé wọ́n òkèlè náà wọ́n ògbólúkẹ́ tó níkùn ẹni tó níkùn dákùn báwo ló fẹ́ rí lórí ẹ̀ yóò máa han irun lórí ẹ̀ ni ògbólúkẹ́ òun náà ó tún mọyàn ògbólúkẹ́ ó lè mọyàn adìẹ ibi tí ìdún lè bọ́ ọ̀sùn ìdún lè bá yàrá ìyá rẹ̀ sùn wọ́n mo fò. gbà indomie wà. indomie fún tó o ṣe ń bọ̀ sẹ́yìn kan sí tó bá ṣe tán kọ́ wá gbìn. èmi. ọwọ́ wò ìjà lọ. kíni. mo ní ìbọn sẹ́yìn kan sí ṣé mo gbìyànjú ni. èmi irú wa ìjẹyìn kan ó dà mí wá jẹyìn mọ́ mi ìjẹyìn mọ́ tọ́kì mo fẹ́ tọ́kì tí mo tún wá fẹ́ nì mi ìfẹ́ tọ́kì òòjọ́ tọ́kì tí tó ti kú láti bí ijọ́ mẹ́ta tí mọ́tò pa bí ijọ́ mẹ́ta ọ̀run tọ́kì mo tún wá fẹ́ o mo fẹ́ jẹ lórí ẹ̀. olùsí sọ́rọ́ èèyàn tó wá ti fi pọ́tá àwọn adìẹ tó ti kú láti bí ìjẹta tó ti kú bí ìrọ̀lẹ́ tọ́sẹ̀ wá tà tó ti fi tọ́ dàgbà bá ìṣòro dá mọ̀ irú ilẹ̀ mọ́ wá tuntun kí orí adìẹ tí wọ́n ti fi sàkárín pò tẹ́mọ̀ jẹ́ kí lẹ́gbẹ̀ẹ́ títí ẹsẹ̀ adìẹ oníkémi mọ́ bọ́sẹ̀ mo jẹ́ fìjìláńtẹ́ tí ń fi mọ tọ́kí tó ti kú tẹ́lẹ̀ àti tí ò tí kú ní tó ti kú láti jẹta àti tí ò tí kú tí ń fi wá bọ̀ ọ̀sẹ̀ ó rẹ̀ pọ̀ ọ̀sẹ̀ náà ti fẹ́ jẹ́ ńdómí. ọ̀dà mi ò wá jẹ́ wá mi o mi ì jẹ́ tọ́kí mọ́ ògúnfe mo fẹ́ jẹ fògúnfe lè. Ṣàngófe lọ́wà. àbí àràfe àbí Ọbàtálá àṣà ọba jagunjagun lóde ìrànjẹ ó fẹ́ fìyún sí mi ìmọ̀jọ́ tí ògúnfe di Ṣàngófe ṣó wọ wèrè Bàṣírá ṣó wọ wèrè. tó ṣe ń tó fẹ́ ṣe rábìtì mọ́ lọ. jẹ́ tí mo fẹ́ bó máa tó àṣírí ẹ̀ o. fún ta ni. gbogbo àmọ̀lẹ́bí ẹ̀ máa lọ sọ fún. mo ní pàṣẹ lọ́wọ́ fídíò ẹ̀ wà lọ́wọ́ mi. mo gbẹ́kún lẹ́nu Bàṣírá. sọ fẹ́ gbọ́ ó rẹ̀ pọ̀ ọmọ something. nísìn pọ́ìsì yìí sí àti fi pààyàn pọ́ìsì náà fi pààyàn kan pẹpẹ súùpù náà fi sí àti fi pọ́ìsì náà àti fi ń rori ọ̀yàn nílé orí ìyọ̀ rẹ̀ orí ibú lọ pọ́ìsì tí ìṣe àti fi rori ọ̀yàn nílé bá ti tẹnu dé báyìí yóò kúnnù ìyá mú tùnù kò ní. kémi mu ọyàn mọ pọ́ìsì. ẹbí ìwọ lọ sọ pé o fẹ́ ṣe kinní. láìsí pé o fẹ́ gbọ́mú lẹ́nu ọmọ tó fẹ́ wúwo sí. wo ọ̀gbẹ́ni ìbọ̀ ṣe ń domi ẹ̀yìn kan ní ìsìn bọ̀ ṣe bó bá wọ̀ ọ̀kọ̀ bá wọ̀ ọ̀kọ̀ mọ́ gbà àgbà tó bá sọ. ǹjẹ́ ọkọ̀ mọ̀ lókè. ó lọ fà fa ó lọ fà nílé fàájì. sẹ́rù ẹ̀ kò máa ń jẹ fún ìyá ọlọ́ba bàbá bá a lówó torí fún àwọn òṣèré. ilé ìtura wa ilé fàájì. káyé ọ̀sọ̀ ṣe gbá mi. tó bá fẹ́ ṣòfò má fi gbèsè kú lórí burúkú yìí kò sì dùn ilé kò dùn náà. Yeah. So it's alright. I'm okay. First, she very party in the hotel in Mumbai. Okay. But we don't have staff in sorrow. Okay. But she responds me. Okay. She already me like it that too. Because when I do understand what she actually is found. Oh. Manager. All right. Okay. But let's get it in it. So how am I in that? Well, let me start apologizing on your behalf. I'm so sorry. Some of those staff, so I apologize for that. Don't worry, you will enjoy yours. Yeah. Oh. So what can I do for you? Thank you, sir. I don't share. Money very past confession hotel in. Oh, fantastic. So they were loud. Oh. So I'm a wally on party that share stand. So I man that be something like yeah, don't pop that. Oh. Money be on over discount and I'll start for you, but yes or no. Oh, I understand you now. What you're trying to say is if I love it from birthday party, yeah, it's gonna be a loud and massive one, the talk of the town. So if listen, go straight to the point. What kill effect me for you? Sorry. Yeah. Manager. Yeah. I'm going to try to explain for you. I need to be 13 to 15 minutes.
Okay. So bàtà máa sọ fún ẹni tó wà reception nǹkan tá à ń sọ òye dáadáa tá a bá ń lò tẹ ọ máa fún wa ní discount like for 10 rooms 15 rooms so ó wá wò pé price yẹn lọ sókè díẹ̀ pé tẹ bá tẹ̀lé bá wa gé like your 10% or 15% fún wa nínú room tá a fẹ́ sọ. Oh, I see. You guys wanted you want rooms at discounted amount. That's fantastic. Because they're top-notch services that render me is second to none. Home away from home. Maybe tell why. Usually, yeah, we give our rooms out for 30K. And when you're talking 45, 50, you know, depends on the capacity of the pocket. You understand? But as it is, what I'll do for you guys is, for that 30K, you know, we're offering for 29,500. Oko ni mo sọ kẹ́ yẹrí sá 29,500 sá. Sọ́kùsọ̀ mi outside yìí. So I have 500 kú lórí. Ó kéré àbí àbúpọ̀ jù. Ẹ̀yin ẹ̀wọ̀ 500 naira lórí rooms tó lọ. Ó dé máa káwó yàrá kan. Ṣé pé hotel yìí are safe? No, má fọ we are safe. Safe. A ó dábàá jẹ́. Èmi mo ní bí kò lè down jù mí lọ. Èmi mo mọ hotel wa sá. Nǹkan tí ó ń try láti san kọ́kọ́ like 29,500. Ní mo lè ṣe. 500 naira torí 500 naira ni máa dúró dé yín látẹ̀kan. Ṣé rí ẹ má bínú mi mọ bàtà yóò bu so definitely ẹ gbé mọ́tò wa ni mo dẹ̀ lè jẹ́ Uber ìgbà mi máa rú àná máa ń clean but wáyé pẹ́ ń drive ni ẹ máa mọ ẹ̀ dáhùn rẹ̀ pọ́nsìn ṣé rí pété why we do 24 hours power supply. Manager. There's free Wi-Fi. We give you complimentary breakfast. I mean, you know, it is not easy to maintain a lot of things. Ṣé àwọn kan máa lọ́tọ̀ máa ń jí tó wẹ̀ wá lọ à ń bínú sí wọn àdá tó ti ká dúgbèsè báàgì ètò ẹ̀ ló fà sí pé this kind of thing pọ̀ ṣé o sáà talking about. That's it. Manager. Sorry, we are ọ̀rọ̀ yìí dáadáa. Okay. Now hotel sí ní tàbá ń lò dáadáa. Okay. So that fún wa ní ìgbà bíi 45,000 naira or 50K. Ṣé àṣà máa fa discount bíi 10,000, 5,000. Ṣé àṣà àwọn rúùmù 50,000 naira máa fa ní 45. Discount máa bíi 7,000 lórí ẹ̀. Bá mi rúùmù 30,000 máa fa ní 30,000 naira. Táwọn bá ń sọ nìyẹn. Ṣé lọ́rọ̀ 500 naira sọ 500 naira lórí rúùmù? Sá. You know what? Sá. You know dájú sá. But you know buy your 5,000 naira kó lórí 15 room salary staff méjì lè yọ ẹ̀ sá. Yeah, I know what I'm paying them per month. Jerry dọ́dọ́kọ́ ìgbà míì nǹkan rí máa ń yàn kágbára máa gbé tápò yóò bá gbé bí ẹ lè pọ̀ sókè rajà ó lè jẹ́ àwọn hòtẹ́ẹ̀lì mo sá fún ẹ tó àwọn kan náà pèsè ẹ máa ń lò but there's no problem in doing your job. Manja ẹwọ́ ṣe tẹ̀ sọ ṣé ìtẹ̀rẹ̀ wà tó lóhun lójú yìí. Jọ náà. No ẹ jọ àwọn sì bá tẹ́gbọ́n ẹ̀yàn ká dùgbò ìyá sọ ẹ̀yàn ọ̀tẹ́ tó tẹ̀yìn lọ wa hòtẹ́ẹ̀lì ni ó ti pẹ́. Ẹ̀sà máa sọ àtẹ́ tó bá lówó lọ́wọ́ òròjọ́ tó yìí. Hòtẹ́ẹ̀lì ti pẹ́. Ẹjọ́ yẹn ti ń pọ̀ pẹ̀lú gbogbo sí nǹkan lápò tó wáyé kó pọ̀ lẹ̀ kó yẹ kẹ́ òròjọ́ tó yìí. Ẹ jẹ́ ká sì hòtẹ́ẹ̀lì wọ́n ti gbà wọ́n yẹn. iye táwa ń gbé lẹ́ni ẹ̀sà ẹ lọ sí ìtó bá wọ́n ti tó wà lápò yìí. Okay. That aside, manager, ẹ má bínú ṣe ní like àwọn ọmọ bíbá. Alọmọ receptionist wa ọmọ ni ẹ tó wà kitchen náà ọmọ ni. No, sorry sir. Irú àwọn ọmọ ẹ̀kọ́ mọ̀ sọ. Àwọn ọmọ ẹ̀kọ́ máa ní iṣẹ́ láì àwọn ọmọ ní. Excuse me. What? What's going on? Kí ló ṣe yín jẹ́ pé ṣe ìrìn bí kìíní ìbọn? No, kán lè fi mọ̀ pa wà cleaning bí báyìí. Hey, you don't do that. You don't do that. It's not now you have to come and clean. Now, àwọn eye services máa ń bá ẹja sí nìyẹn. Orípa ní customers tó wà bí wọ́n á gbé mọ́ bí still go come and clean. Why you do that? Mọ́ látàárọ̀ ẹ wá dé ṣe ẹ̀mọ́ mọ́. No, mo ti mọ̀ bàtà tí wọ́n wà ní mo wò. Please, you are not needed. Okay. Please get out. Okay, sir. Thank you. Ẹ má gbanú yẹn pa sir. Please get out. All right, sir. Jẹ́ àwọn customer tó máa mọ̀. Hello? Okay. This way. Okay. Àwọn ọmọ àlè olùsí fún ni wọ́n máa ń ṣe exercise. You see, like I said, competency wà lẹ́rìn but gbogbo bíbá is sparkling clean. I'm actually come on back to dirt or anything. We everywhere. Tẹ́ bá wọ room so I can assure you. Ogiri and reflect. That's our standard here. Manager. Yeah. And they calm down because the man say staff agency me understand. Oríṣiríṣi ni mo kó jọ. I have a way of relating with them individually. So you ṣe bother. Anyways, what tí ọ̀rẹ́ mi try to fún yín understand it. You know. Ṣé àwọn tá à ń sọ pa ẹ̀ kò ń ṣe ọmọ ṣàkúṣàkú, kò ń ṣe ọmọ nídọ̀tí, kò ń ṣe little stuff. And pé that's little pé book of machine. Admiral to to clean, to make sense. Ẹ jọ sá. Wọ́n sọ room 203 yẹn sí àwọn tó wà. Tí o náà jẹ́ kó gbé ṣàtàyè síbẹ̀. Oh, please leave now.
Don't do that. Don't do that. You don't do that with me. You don't. Manager. Excuse me. You're the one I'm my man camera. This is why I calm myself. You don't get. When I'm angry, it's how I handle it. Manager, no, because people don't me anymore. Yeah, that's how more control temperament. Yeah, more control any. Mo tó ń sọ fún yín sí lórí ẹ̀tẹ̀ wá sáà pé bóyá gbé kalẹ̀ ó ń ṣe àwọn tó rọ̀ ó ń ṣe olóṣù ó ń ṣe àwọn àṣàlà yẹn àti àwọn bí wọn ń kọ̀ Admiralty way. ṣe àṣàn àwọn sexy bay Alẹ́. decent bay ṣé pé máa sọ wọ́n ràn ọgún tọ̀ mo ń kọ́ ẹ̀ parẹ́ tó bá yà ní mo rojọ́ ẹ̀yin gan náà Aljazeera nìyẹn limited subscription ẹ̀yin náà ẹ̀ ń tò sá mo ti sọ tó wà fún yín Admiralty bàbá lẹ́ bẹ́ẹ̀ pé agbákùnrin tí máa fi ẹ̀mí mi ta kò lè mọ̀ wọn kò já tó yẹn sá so let's talk business how many rooms do you need and how long are you spending nights. Uncle is your loss. I'm sorry. I don't supply that. You know saying now. Mọ̀sínú mọ̀síkù láfáwọn ṣe má pariwo. Má polongo. Mọ̀sínú mọ̀síkù láfáwọn ṣe má palantia. Níbi láti ń gbé wọn débẹ̀ gbé wọn débẹ̀. Níbi láti ń gbé wọn débẹ̀ o. Sìmẹ́ǹtì dunlẹ̀. Tani. Ẹ̀yin náà tún ni. Ẹ̀wọ̀n ni kí ni mo mú ìgbà ẹ̀yin náà tún ni. Ṣé èèmọ̀ tí mo sọ àbí? Ṣé ibi èṣù yìí wà ni? Ìjẹ alẹ́ àná lẹ́sìn pọ̀ ń bì. Ṣé ojoojúmọ́ ní wọ́n ní kẹ́ máa wá bí yìí ni? Láti pé yẹn lọ rí ìdí aṣẹ́wó ńléèwé kí ló ń ṣẹlẹ̀? Ẹ sì wà bí náà ẹgbẹ́ mo ṣe ẹ̀sìn ẹgbẹ́ òyìnbó ẹ̀gbò ẹ̀wọ̀n àmbàdígà ẹ̀bárí owó ẹ̀bárí ọmọ bí wọlé yìí náà ni jíjáde náà ni àárín kankan àrèrè kankan lára yín. Ẹ má jẹ́ ń wọ yín bàbá. Nígbà ó lè pòṣe sẹ́mi ìgbìdí ẹ̀fọ́ tẹ̀ lójúmọ́ ẹ̀ pòṣe kú ni àṣẹ wọn á fi ṣe yín ni ṣé wọ́n ti dà fi ṣe ṣé ẹ ti wá di nǹkan àlejò tí wọ́n fi ń ṣe ibà ọ̀yà ẹ wá kí wọ́n ọ̀yà gbogbo ogi láàrò wọ́n sàn tó gisi tó gisi yàrá pàdé yín báyìí nísìn èrú kí lorúkọ ọ̀dà alẹ́ ni kí ló ṣẹlẹ̀ kí ni ń dọ́ ṣẹlẹ̀ gangan kẹ́ má lè yọkọ́ bọ̀ àfi kẹ́ wọlé jáde ẹ̀ níyàlẹ́ kọ́ àbí. Ẹ má jẹ́ ń wọ yín o bàbá. Ọwọ́ ta ni. Ẹ má jẹ́ ń wọ yín o. Wo bí? Dọ́ bá sọ fún mi wá wọ mi. Wọ́n bọ́ bí jákò ń bí. Sífù òsì ń bí wọn èdè. Jókòó lẹ́lẹ̀ ń bí. Tọ́jú ọba wa bá ti dé. O ò lè wọ bí. Mo mọ ibi tí mò ń lọ bàbá. Wọn ò bí yẹ ẹ̀ rí. Ìwọ wọlé. Bọ́ bí kò jókòó. Mo ṣe máa jókòó sí irú bí báyìí. Àbí kò ní yé ọ ni. O ní. Bàbá ẹ ṣọ́ra yín o. Ẹ ṣọ́ra mi ni. Màá change ẹ̀ fún yín sísìn yẹn ṣọ́ra yín gidi gan. Ó ní tèmi gan wọ́n gé ìdànù ní ìsàn. Àwọn staff wọn gan àti manager wọn jẹ́ kó wọn nọ́mà. Bọ̀bọ̀ a máa yọ síra wọn ni ó nọ́mà wọn nọ́mà. Èmi ni I'm the cleaner. Èmi ni gbogbo nǹkan tẹ̀yìn àti manager ń sọ òun ni mo gbọ́. Sẹ́rí ẹ má gba ọ̀rọ̀ ẹnu manager o ẹ má gbọ́ ọ̀rọ̀ ẹnu wọn o ara wọn ò yá o torí tí ara wọn bá yá ni ẹ̀yin tẹ́ fẹ́ ẹ wá dúró lóhùn tẹ́lẹ̀ fẹ́ wá gbà tẹnika bá yín wọ́n mọ̀ ẹ̀yin náà gbé sítan fọ̀ wọ́n ní àwọn ò mọ̀ ń pa ẹ̀ kíkẹ́ kó. Ọ̀sàkúnnà sẹ́yìn àti manager yín tún mi ò pé ẹjọ́ wà okay because bá ṣe ń gbanú manager yín náà ń gbanú kí ló nínú hòtẹ́ẹ̀lì. no sa ẹ ti fẹ́ máa ṣe ọ̀rọ̀ yẹn gbọ́ o kò ṣe manager gangan ni ò wá okay àwa yòókù wa manager gangan ni ò wá okay sẹ́ẹ̀rí ńgbà míì tí wọ́n bá ti fẹ́ gbọ́rọ̀ sí wa lẹ́nu tó bá ti gbanú bẹ́ẹ̀ yẹn àwa náà máa ń gbanú a máa ń fi ìgbánú a máa jọ fi ń ṣe give and take láàrin ara wa ni òun ló fa inú gbígbà. Nǹkan tó ṣẹlẹ̀ gangan báyìí kí ni nǹkan tẹ́ wá bá wa fún gangan báyìí. Nǹkan tẹ́mi wá bá yín fún gangan ni pé máníjà àwọn ni wọ́n ní ọmọ torí pé wọ́n ọmọ ẹnu ẹ̀ séèyàn lè máa gbánú náà kọ́ ọmọ dúró tì tó bá jẹ́ pé ti ọmọ ni tẹ́lẹ̀ ní ẹ̀dá yẹn mi ọ̀sọ́mọ gidi ni mi fẹ́ mọ irú sáìsì ọmọ tẹ̀ ń wá tẹ́lẹ̀ rí lọ́dọ̀ ọ̀rọ̀ àwa kọ́ra kó bẹ̀rẹ̀ látòrí ìkókó kó fi wọ éjà àwọn ìyá wa yóò ṣògbó kó fi wọ 1 something eléyìí. same problem lẹ́yìn àti manager yín náà jọ ń face. mo ní ìdí ọmọ ẹ̀yin ni ó máa bẹ̀rẹ̀ láti
age 6 dórí àwọn ìyá Òṣogbo. I'm talking about àwọn ọmọ hookup olóṣó clean babe clean girl. Ẹ̀dà ọ̀rọ̀ ni mo lò ó yẹ kó yé yín èmi náà kàn ń ṣe kínní ni èmi mọ̀ pé àwọn ọmọ hookup àwọn ọmọ tán clean ẹrù kan fi hypo wẹ̀ ni wọ́n clean débi kan ẹsẹ̀ wọn ni ẹ̀yẹ kan ẹ mọ ẹ ló sà àwa mẹ́ta la wà bíbá ẹ ti sọ di 2 sọ. ẹ má bínú ní sọ. ẹ̀lú tí bàtí bá ń sọ̀rọ̀ má bà mí sọ̀rọ̀ ẹni bọ́ ń sọ̀rọ̀ olómọdé ìbáyìí náà ẹ ta ẹ sọ mi dá sí. ọ̀rọ̀ àìsà. kí wàá ní nǹkan tẹ́ ẹ fẹ́ ká ṣe lókun wa. ẹ ṣe sẹ́rí máníjà ẹ̀ dán ibi tó náà tún ya wèrè dé bóyá torí pé ẹ fún ní ṣéǹjì kékeré ló ṣe lóhùn ò ní obìnrin ẹ̀yìn ẹ̀ kàn fún èmi ní ṣéǹjì díẹ̀ ṣé wàá àwọn ọmọ tí ń bá àrẹ́ǹjì fún yín èmi ò gbowó lọ́wọ́ ẹ̀yin o àwọn ọmọ tí ẹ bá ṣe ó kọ̀ yẹn nínú owó tẹ bá fún wọn èmi àti wọn máa mọ̀ bá ti bá ríra. firstly manager yín ò bá wa ṣe transaction ìwọ̀n ní ìdòwò fún ológun ọ̀dọ́mọ rárá ni nǹkan tẹ́ ẹ wá ń sọ fún mi sì ni pé ká fún yín lówó ká kàn tíìpù yín. irọ́ o ẹ ti tẹ̀sí mi wò tí wọ́n bá fẹ́ ra gàrí lọ́dọ̀ ọmọ ibo wọ́n máa ń wọ̀n jẹ kọ́dà àwọn tó ń ta gàrí ẹ ti ra súyà lọ́dọ̀ ọmọ làkẹ́ ní àbókí give me test. wọ́n ti ń tẹ̀sí ogun eku wò nísìn kò sí nǹkan tí wọ́n kì í tẹ̀sí ẹni tí ọmọ kan ti tẹ̀sí májèlé tí èèyàn máa tẹ̀sí májèlé tí èèyàn máa wò pé sí májèlé yìí máa pààyàn lóòótọ́ àbí kò ní pààyàn ẹ̀yẹ kan tẹ̀sí mi wẹ́ẹ̀rì pé rere lolúwa ẹ o god ọ̀sọ́mọ ló dúró yìí. o mọ̀ pé nígbà míì wèrè máa ń wà ní èèyàn máa ń wà ní wèrè. so let's just give it a try. ọ̀nkú mọ̀ ni o ọ̀dọ̀ mi ní lẹ́gẹ̀ ti kọ́sẹ̀ gbogbo húkọ̀pù tóun ṣe yẹn ọ̀dọ̀ mi ló ti kọ́sẹ̀ má ṣe húkọ̀pù fún yín oh god. ok ẹ má jẹ́ ká pẹ́ lórí ọ̀rọ̀ rẹ̀. bóyá Tanzania lẹ ti fọ́ ọmọ ni àbá ti Spain èmi máa kó wọn dé ǹjọ́ ọ̀nà wò yìí. ẹ̀yin náà ti wá ń fi iyọ̀ sí báyìí. irọ́ o àti ó lè kó má dòbu ni. ẹ ti ń fi iyọ̀ sí. kó má bàa dòbu ni. ó yá ẹja ṣe báyìí. I'll give you a trial. Okay. Can you just give me your number so we talk better? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé CC camera lè máa wò wá. So tán bá rí pé mò ń gba nọ́mbà wọ́n máa fẹ́ fura. Ẹ̀yin ẹ máa lọ sí ẹnu gate. Màá mọ̀ fún màá sí. Sẹ́mọ̀ pa ní CC camera ni. A ní ó kàn ti bàjẹ́ ni. Bọ̀bọ̀ Jamalo. A ní. So ẹ bá wa lẹ́nu gate. Màá bá ilẹ̀ ní gate. Màá jọ ìyín ẹ̀yin ẹ máa lọ. Ọba húkọ̀pù ló ti máa ṣe húkọ̀pù ẹ̀rọ abáyé. Kọ́lá níjọ́ yẹn tẹ́ bá tún nídìí àwọn ọmọ tán ní sí kẹ̀kẹ́ sí. Ẹ máa wù bẹ̀yẹn. Màá jọ ìyìn lọ. Wèrè bí ọbẹ̀ fọ́mọ, àwọn ọbẹ̀ fọ́mọ lọ́mú nínú mọ́tò, wọ́n mọ̀ fàṣọ bu ọmọ mú. Mẹ́jọ lajá ní kọ̀ọ̀kan búra. Iṣẹ́ tẹ́lẹ̀ ṣe ṣiṣẹ́ ti yín pé yín. Àwọn èèyàn gidi èmi wọ́n bá bí ọ̀rẹ́ kọjá. Ọwọ́ dà mí tú àlè. Ẹ̀kọ́ ọ̀rẹ́ wọlé o, ìṣòro o. Ẹ̀kọ́ ọjà rẹ̀, olúwa mi, ẹ̀rajà bàbá, bóòní, ṣé ọlọ́yin ẹ̀dú ẹ̀ ṣe mọ́níjà àtẹ́jì sí dáadáa? Máa ń jáyé gan mi understand dáadáa but mo ní ẹ̀kọ́ náà àwọn staff yìí tí ó tàtẹ́ sẹ́yìn. Ẹnìkan ti bá yín sọ̀rọ̀ bí àbí? Ẹ wo bí ìńtẹ́ni yẹn bá ti sọ náà ni gbogbo wa sọ àwọn alá níbí níta bá ní kó ṣẹlẹ̀ ní ọ̀ṣẹlẹ̀ wo bí kò sí pírọ́blẹ́mù kankan. Déètì ní kẹ́ ẹ mẹ́jẹ̀ kó yé. Ẹ̀yin ṣèyàn ẹ máa rí gbà ṣe déètì yẹn máa jẹ́ lójú. Bàbá o ẹ má kí déètì yẹn o. Rọ́bọ̀ yéé àwọn tó rí mi kú. Sọ̀rọ̀ ní dáadáa náà ó ṣe orí ikú bọ̀ ní o. Ẹ jáde ẹ yí wọ́n sọ, ẹ ṣe. Olórí ibú yìí ló máa ń lọ. Wọ́n àwọn èèyàn rèé. Àwọn èèyàn rèé olórí burúkú. Olórí ọmọ aṣẹ́wó. Wọ́n ṣe pé èèyàn sọ́dí aṣẹ́wó ní skul aṣẹ́wó ọlọ́jì olórí burúkú ó ní bá lè bọ̀ bí dọ́ọ̀lọ́hùn ó lè bá lè bọ̀ wọ́n fẹ́ pọ́ lé nì bàbá tí kì í fọ́ ẹ̀ náà sáàbò ló ti rí wọn olórí burúkú má là lòdì sáyé ìwé iye.
ní ìké ìyàwó kò ní lè gbẹ́ díẹ̀ this is opportunity kéèyàn kan ooo kí ni fẹ́ ṣe báyìí náà. kí ni wọ́n ṣe mí. Supervisor ẹ pẹ̀lẹ́ dàrí. ìwọ̀n tó jókòó lé ìṣèyọ̀ kó ti ń ṣe à. Kò ń ṣe kó sì ń ṣe à ó fẹ́ jọ kí ni irin téèyàn máa fi ń filọ̀ tó máa fi ń tìyàn síwájú tìyàn bọ̀yàn. sóhun wà lélẹ̀. I'm sorry. o fẹ́ bàjẹ́ kí wọ́n kò dúró sílẹ̀ báyìí now o sí lẹ́nu iṣẹ́ go and clean. ẹ jọ̀ọ́ manager sorry supervisor ni mo fẹ́ pé mo kàn pé manager ni. no mo ṣe máa jẹ manager náà lágbára lọ. bẹ́ẹ̀ sì wà. ní tí n bá ti jára mọ́sẹ́. that is good promotion. that's why I work hardly. bẹ́ẹ̀ nǹkan tèmi náà ṣe work hardly ni pé bí mo ṣe jẹ́ cleaner bí báyìí mo fẹ́ di owner. yes. hero transformation wo ni. èwo ni. wá di owner ṣe tó ti ń dì mọ́ àìjù. wọ́n jẹ́ kí ìrònú wa kó big. ló wá ronú lọ bí kò di owner ṣé màmá ṣe lọ́dà. mo lè sáàkì ẹ máa gbọ́ sẹ́ o lè di tó wá fi jẹ́ pé ó sáàkì mi ní ìró ẹ̀. nǹkan kan ṣẹlẹ̀ ẹ mọ àwọn tí wọ́n wá síbi tí wọ́n sọ pé àwọn fẹ́ wá sí birthday àwọn ọmọ ọkùnrin tó fẹ́ ṣe party mi. so bí wọ́n ti ń sọ̀rọ̀ pẹ̀lú manager bẹ́ẹ̀ ni èmi ń clean mo dẹ̀ ń fetí kọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ lẹ́yìn ìgbà tí dìyẹn dẹ̀ sì tán wọ́n dẹ̀ bèrè lọ́wọ́ manager pé okay o birthday táwọn fẹ́ wá sí o báwo ni sábà báwọn arrange àwọn ọmọ àsìn kò sí àwọn ọmọ kindergarten obìnrin sá. manager làwọn ọmọ kankan gbà ẹ̀ wọ́n ò pé tó yẹ kí wọ́n sọ bẹ́ẹ̀ yẹn fún wọn sá nígbà àwọn olóbìnrin kankan àwọn ọmọ ọ̀rọ̀ obìnrin ibi tó bá fẹ́ wá sí birthday kankan àwọn obìnrin wà láàfúnra wọn. ọmọbìnrin kí lóbìnrin yẹn máa ti fún. kankan jọ jòkó kan ti jọ ṣe party after party kan dẹ̀ ti get together ni. èmi kan wò pé ó yẹ kí manager lo wisdom mo kàn wá sọ fáwọn yẹn pé kí wọ́n fi ọkàn balẹ̀ pé a máa arrange ẹ̀ ẹ máa pé rọ̀rọ̀ tí manager sọ yìí lásán àwọn obìnrin bí báyìí aláwọn obìnrin bí Àpèkẹ́ àti Bàṣírà ńkọ́. ìyẹn kọ́ lèmi tiẹ̀ wá ń rò èwo ni ọmọ bí wọ́n ṣe sọ̀rọ̀ yẹn nísìn kíní kan ló wá sí mi lórí olórin kan náà ó ti fẹ́ gbọ́mọ ó fẹ́ ṣe wúkọ nígbà tó dé ìlú Europe kò bá rọmọ ó ní adélu Europe kò sọmọ àfìgbà tá a gbóhùn sókè o wọ́n bá àrèǹjì ọmọ. àrígbẹ́ntì yẹn náà mo wá fẹ́ jẹ́ ká sí. báyìí tá a sì lọ àrèǹjì Ramata àti Ajara ká pákéjì ẹ̀ fún wọn. ká pákéjì Ajara àti Ramata. tí ọ̀sà náà wà ní. ìrònú tí yìí náà wà ìrònú tí yìí ẹ burú díẹ̀ lọ. ok ẹyin tẹ́mi wo ni pé àwọn ènìyàn yóò nílé fi sẹ́lẹ̀ ní táàmì yẹn náà. àmọ́ àríǹjì ẹ̀ ní ẹ̀yin máa lọ bá Bàṣírà sọ̀rọ̀ èmi dẹ̀ máa bá Àpèkẹ́ sọ̀rọ̀. Any problem? mo ń sáré ronú sí iṣẹ́ good idea. ok good idea. a máa lọ bá wọn olùsí ọmọ Bàṣírà yẹn eléyìí tó ṣe di kíkan yẹn olùsí ọmọ ni ẹnu ẹ mú èmi àti ẹ a lè rẹ nínú iléeṣẹ́ yìí a máa jàǹkà máa fi kó mi ni adúgbà tó máa lé kọ́kọ́ mi tó balẹ̀ pé èmi máa lọ bá Àpèkẹ́ ìwọ lọ bá Bàṣírà. náà wà wá sọ fún tó bá ti ń béèrè pé bó lọ́rọ̀ owó àjẹkù yẹn pé owó yẹn a máa discuss ẹ̀ later a kò discuss pẹ̀lú àwọn 20,000 ní kọ̀ọ̀kan adé fáwọn ilé ní 5,000. supervisor ibi tó bá ọ̀rọ̀ débi ọ̀rọ̀ olówó ni èmi tún ní idea kówó yẹn lè pọ̀ di mọ́ ọ̀tá bá ṣe rí àwọn ọmọ tó pọ̀ ṣé o lè bá Sùlẹ́yà sọ̀rọ̀ kó join squad. Sùlẹ́yà mi ọmọ yẹn kéré ọmọ tí ó ń náà. ọmọ wo ló kéré ṣé ìwọ bọ́ọ̀lù ni Lewandowski ń play Yẹmí Yamal náà ń play wọ́n jọ ń play nu tíìmù ní èjì wọn ò dé papọ̀. gbọ́mọ̀ ìyẹn ò lè work. kí ló dé. àwọn ilé ìlànà sọ fún bóyá kí wọ́n kó àwọn ẹbí wọn tó bá ti láwọn yẹn wọ́n máa lọ́rẹ̀ẹ́. wọ́n máa lọ́rẹ̀ẹ́. yes wọ́n máa lọ́rẹ̀ẹ́ tó máa lè ṣe irúṣẹ́ yẹn. you cannot talk to Yalawa. Yalawa ìyàwó mi ṣe bí business ni kó máa farúgbó ara ṣe ó kọ. oh God kó kàn bá wọn ṣe bẹ́ẹ̀ dé ni. mo ti gbọ́ kó lọ kú sí wọn lọ́yà ní abẹ́ ìyá ò lè ràn àwọn ọmọ iná máa ní kó wá ṣàìsí wọn àwọn ẹgbẹ́ wọn wá. àwọn ṣàìsí wọn. kò tí ì yẹ wọ́n máa lọ́rẹ̀ẹ́. èmi àbí ká bọ́ síta ká wá àwọn ọmọ. má wọrí jẹ́ kẹ́mi lórí náà. supervisor so ń gbọ́ mi. wá òde ń lo hóhóhó kí ló ṣẹlẹ̀ àmì ò supervisor. supervisor ọ̀rọ̀ ti dọ̀rọ̀ owó tọ́rọ̀ bá ti dọ̀rọ̀ owó. owó ló wà ní kọ́ mọ́ lówó. èèyàn lè lówó. give me my respect. give me baba ṣe. lọ ṣiṣẹ́ tó mọ̀ náà kókó dáadáa pọ̀. ẹ supervisor wọ́n máa gbẹ̀bí bí gbàgbé ẹgbẹ́ mọ́tò takú wọn bẹ́ẹ̀ tì.
ọmọ ọ̀la ní kán bá sọ̀rọ̀ yìí sí bóyá àlejò bẹ́ẹ̀ ọmọ ọlọ́mọ là ń sọ dé tòótó ẹni ká sọ pé 2020 àdàmà bá wọn sọ̀rọ̀ bàbá mi wà á pín ọ̀dọ̀ òjò ìwé àdáyé tán wọ́n ń ṣàyè tábà lọ tán wọ́n máa ṣà. ọjọ́ tí etí bá kú ló dópin ọ̀rọ̀ ilé gbígbọ́ ọjọ́ tí ọkàn bá kú ló dópin ìdùnnú tòun ti kó rẹ̀ tí ọpọlọ bá wá kú ó gbọ́dọ̀ gbà yẹ̀wò lọ́wọ́ àwọn méjèèjì kí ó gbé kalẹ̀ síbi yẹn. ilé olúgbọ́n láti bí ní kó kọ́tọ́gbọ́n o ẹ̀yìn kulé arẹ́sà ni wọ́n ti wẹ̀ mí ò ní kí n jí àṣàyàn àpòlé ọwọ́ ọ̀pọ̀ àga ni wọ́n ti tọ́ mi dàgbà ò ní kí n dẹni gíga láyé bí èèyàn bá gbìyànjú àti gbé ọmọ lẹ́lẹ̀ sórí ẹni iṣẹ́ àwọn tó bí ò ní jẹ́ kí ẹni gbà. kó tó sọ fún gàdá táwọn pé àfẹ́sọ́nà rẹ tẹ́fẹ́ jọ ṣègbéyàwó ọkọ rẹ gangan òun ní pátákó ẹ̀sìn. mi ò parọ́ ọkọ mi nìyẹn kódà a ti fẹ́ ṣègbéyàwó. ọmọ mọ̀ pé ẹ fẹ́ ṣègbéyàwó ṣùgbọ́n bóyá ìgbéyàwó yín ò bọ̀ sí ìgbéyàwó kọ́ lẹ fẹ́ ṣe ọjọ́ ẹkún lẹ fẹ́ mú torí pé ṣé ọkọ lílé àbí ọkọ èèyàn kú pátákó ẹ̀sìn ó kù sọ́wọ́ kù sẹ́sẹ̀ ó mú wá bí ó ń rìn bọ̀ bí ọ̀bọ ó ṣe fi okùn sí lọ́rùn kó fi wọ bí. ètò ìyẹn náà rí wọn bí ṣe ní ohun tó bá máa ṣẹlẹ̀ nílé oníṣàlàyé máa ṣẹlẹ̀ káṣá máa tètè wọ ọ́. ọmọlẹ́wà náà bẹ̀ kú ó burú jáì tó sì mọ báyìí tó ń ṣe ọ̀gá ẹ̀. àrùn ló fa ìtí gbogbo dárúkú ti lọ tó wọ́n fi máa bínú àbí bínú. kí ló ṣe ọ̀gá jáde. kí ni mú ni wọ́n rò papọ̀ mi sí Ajíbọ́lá. àbí ọ̀rẹ́ Adébánkẹ́ kọ́ lè lọ́ọ́ sí. ìjàmbá ọkọ̀ tó ṣẹlẹ̀ ó ti jẹ́ kí Adébánkẹ́ forí gbálẹ̀ tó wá fà kó máa bínú àbísòdì. Kí wá lóde o, ta fi ń wẹ̀wù ìrì o, ta fi ń wẹ̀wù ìrì, ta fi ń wẹ̀wù ìrì o, yé o, ta fi ń wẹ̀wù ìrì o, ta fi ń wẹ̀wù ìrì o, ta fi ń wẹ̀wù ìrì o, nílé ayé asán asán. Ọmọ ènìyàn dákun ronú ọ̀la o ó nílò orí ọ̀la ńkọ́ ó nílò orí ọ̀la ńkọ́.